mo rí i pé omi tó dáa ni kí ló jẹ́ kí n sọ pé omi tó dáa ni wọ́n máa wá láti ìlú jíjìn wọ́n wá ń ṣe àdúrà ń bì kì í ṣe pé bóyá bí nìkan ni odò wà irú bí báyà lè rí ẹni bíi 10 lójúmọ́ àbí kó ju bẹ́ẹ̀ lọ tá kọjá tó lọ ṣe àdúrà ń bẹ̀ yẹn odò yẹn odò aláìnú ni ṣùgbọ́n kíní kan wà ń bẹ̀ o ṣé mo pé bí ni mò ń gbé báyìí ẹ̀gbẹ́ ni mo wà. mo ń gbọ́ yín lọ màmá. odò yẹn ò láìkì ìkà ẹni tó bá ti ń ṣèkànú ẹ̀ kò kí ń tọ́ bí. odò yìí ṣé kí lẹ mọ̀ nípa ẹ̀ dáadáa. wọ́n máa gbàdúrà nú àdúrà ó dẹ̀ ń gbà mo rí i pé odò aláìnú ni ó ń ṣàánú. ṣọkùnrin ni àbóbìnrin. ìyẹn ni mi wá mọ̀. ó ti tó ọdún mélòó tẹ́ ti wà bí báyìí. mo ti wà bí ó ti pẹ́ o ó ti ń wọ 16 years àbí kò ju bẹ́ẹ̀ lọ. 16 years. odò yìí. wọ́n máa ń ràn àbí ó ti ju bẹ́ẹ̀ gan. wọ́n máa ń ràn àwọn èèyàn lọ́wọ́ dáadáa. ó máa ń ràn wọ́n mo ní wọ́n àti Canada wọ́n máa ń wá. lọ́dọ̀ dáadáa tí wọ́n á gbàdúrà bí. Canada bíbó. ní ìlú òyìnbó wọ́n máa ń wá. ibẹ̀ ni wọ́n ti ń gbàdúrà náà. àwọn èrò ṣọ́ọ̀ṣì náà máa ń wá síbẹ̀. wọ́n wá gbàdúrà wọ́n wá ṣe ìwẹ̀ odò wọ́n wá ṣe ìwẹ̀ odò ní ibí yìí náà. so mo wá rí i pé odò yẹn odò aláìnú ni. odò aláàánú ni. ní odò yìí. bẹ́ẹ̀ ni àìmọye àwọn èèyàn tó máa wá síbẹ̀ yẹn àdúrà wọn gbà tá àdúrà wọn bá gbà wọn nílé máa wà náà. ní odò yìí. bẹ́ẹ̀ ni. torí odò yìí mú mi rántí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ ní bí ọdún bíi 10 sí 11 sẹ́yìn tí mo wá wẹ̀ nínú odò yìí. Okay. ìṣòro yẹn lágbára gan. wọ́n wá ní kí n lọ wẹ̀ nínú odò yìí. Okay. mo sì lọ wẹ̀ ńbẹ̀. àtìgbà tí mo ti wẹ̀ nínú odò ni gbogbo nǹkan yẹn dẹ̀ ti lọ. bó ṣe rí nìyẹn. mo rí wípé májẹ̀mú odò yìí lágbára. ó lágbára gidi gan. ó lágbára gidi gan. kí ni nǹkan tí ò kì í ṣe téèyàn bá dáwọ́ lé ìkà kò kì í wọ́n máa ń pààyàn ni tó bá ṣe ìkà torí ẹni àwọn tó bá ń ṣe ìkà níbi wọn kì í dúró. odò yóò kì í gbé yẹn lọ. gbígbé lọ tó bá ní àfojúdi ní mi lè sọ. lè sọ ó máa ń kún dáadáa. ó máa ń kún ṣùgbọ́n olójú àánú wa ń bì í dáadáa. ní odò yìí àbí lódò yìí. nǹkan tí mo kàn mọ̀ ni wípé ní ẹnu bí ọ̀sẹ̀ kan mo lọ sí etí odò yẹn mo bu omi yẹn sórí mo fi ṣàdúà mo sì rí yàtọ̀ tó pọ̀. bó ṣe rí náà nìyẹn. torí bàbá kan náà ó wá bá mi láti Canada ó wá sí Nàìjíríà ìgbà tí bàbá yẹn wá bá mi mo lọ sí etí odò yìí mo náà fi odò yìí ó fi ṣàdúà ìyàtọ̀ dẹ́tẹ̀ bá. ìyàtọ̀ á wà nú ẹ̀ kò sọ́gbọ́n ẹ̀ ó máa ní ìyàtọ̀ tá a bá tiẹ̀ pẹ́ jù bí bá wàá rí àwọn tá a máa kọjá lọ sódò náà lọ ṣàdúrà. lódò yìí. bẹ́ẹ̀ ni. ẹ̀yin lẹ tó wá múlétì. àwa la múlétì. kí làwọn nǹkan tó máa. a dẹ̀ ń gbàdúrà ó dẹ̀ ń gbàdúrà wa náà. ẹ̀yin náà máa wẹ̀ mẹ́. dáadáa. iṣẹ́ wo gangan ni iṣẹ́ tẹ̀yìn láàyò. ní. tẹ̀yìn ń ṣe. èmi iṣẹ́ oko ni mò ń ṣe. iṣẹ́ oko lẹ ń ṣe. iṣẹ́ oko ni ibẹ̀ náà la máa ń gbà kọjá. a dẹ̀ ń lọ wẹ́rẹ́ a dẹ̀ ń bọ̀ wẹ́rẹ́ kò sí wàhálà. àìmọye àwọn tó ń gbà bẹ̀yẹn tó bá kú bá a máa gba títì lọ́hùn a fi ààyè tiẹ̀ fún. a lọ máa gba títì. ṣùgbọ́n tó bá ti lọlẹ̀ báyìí a máa gba bẹ̀. torí oko wà jìnnà sí bí oko nìyí. ok ẹ la odò kọjá lọ sí oko yìí. màmá ẹ bá wò dáadáa kí ni máa ń ṣẹlẹ̀ lóru níbi nípa ìlú. lóòrùn bíi àtìgbà tí mo ti wà bí mi tí ì rí ẹ̀rù kankan bíi ó máa ń ṣọ́ wa. ní odò yìí. mi tí ì rí ẹ̀rù kankan bíi láti ìgbà tí mo ti wà bí ó ti lọ bí 16 or 20 years tí mo ti wà bí. lẹ́gbẹ̀ẹ́ odò yìí mo rí wípé àlùjọ lódò yẹn lágbára gan. nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan náà nìyẹn
inú ṣó mọ̀ pé ayé yìí báyé ṣe wà èèyàn máa ń mọ̀ bí inú fífún yàtọ̀ téèyàn bá nínú fífún kan rere náà ló máa rí ṣùgbọ́n tí èèyàn bá ń ṣìkà ìyẹn nìkan ni mi lè sọ. màmá tẹ bá wò ẹ ti tó ọmọ ọdún mélòó báyìí. ṣé mi mo ti wọ 80 o. ẹ ti wọ 80 years ẹ sì tún lọ sóko. dáadáa wọ́n lọ sóko náà. iṣẹ́ wo ni iṣẹ́ yín láàárọ̀ ọjọ́. ṣe láàárọ̀ ọjọ́ mo kọ́kọ́ dáná. mo dáná iná ráìsì gbọ́kọ̀dá ni mo wà ń gbà yẹn. iná ráìsì ni mo kọ́kọ́ dá àgbà tí mo wá débì mo wá ṣe ọgbà ibi àwọn ẹlẹ́dẹ̀ máa lọ máa kó àwọn ẹlẹ́dẹ̀ wá a máa pa lọ sí ọjà àti mo wá rí i pé gbogbo àwọn ọmọ mi kálukú ti lọ tí èmi tún lè ṣe wàhálà mo bá fi iṣẹ́ yẹn lẹ̀ mo bá rọra ń ṣiṣẹ́ oko wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ tí mo fi ń jẹun. mo fi ń jẹun. màmá tẹ bá wò ó gẹ́gẹ́ bí àgbàlagbà ìṣe bá yé ṣeré nígbà kan rí. níbo irú púpúrú yìí. ẹ jẹ́ kí n wò ó. irú púpúrú yìí bó ṣe wà yìí wọn yóò ká kúkú ní gbogbo èyí báyìí èló ni mo lè pé kò tí ì tó 200 kí ló ń já 200 ní gbogbo èyí tó wà níbí kò tí ì tó 200 nígbà yẹn ṣùgbọ́n báyìí kọ́ ẹyọ kan á wọ 500. ní púpúrú yìí bó ṣe wà yìí. ṣe lè bẹ́mi náà ṣe tí màá fún un lówó. kí ló dé tí mi lè bá a ṣe. mo lè ṣe. oúnjẹ ìkálẹ̀ ni. oúnjẹ ìkálẹ̀ ni náà mo fi ọmọ yìí ṣe kinní lẹ́kan mo ní wá wo oúnjẹ yín òun náà rín. bẹ́ẹ̀ ni. ayé ò rí báyìí mọ́mọ́. tí ẹ bá fẹ́ ṣe ìgbéyàwó láyé ìgbà yẹn bò lè. ìgbéyàwó irú àwa ayé ló la sanwó wa ṣé ó wọ 2000 ni. iṣẹ́ ṣe yàtọ̀ ilé kọ̀ọ̀kan ló sì níṣẹ́ ṣe tiẹ̀ ní ìlú Oríta o ní ìlú Aláfíà mo ní tẹ́ ẹ bá débẹ̀ ẹ jẹ́ ká jọ kí wọ́n bẹ̀. lórúkọ tá à ń pè wọ ọ̀fun Sògídí lórúkọ tá à ń pè wọ Ẹ̀dọ̀ Asànmápìyè lórúkọ tá à ń pè wọ Ẹ̀mí àwọn mẹ́tẹ̀ẹ̀ta dóríta mẹ́ta pẹ̀rẹ́ wọ́n bá àwọn ìyá mi Òṣòròǹgà apanimọ̀ àgún olókìkí òru ajẹ̀dẹ̀yàn mọ́ bì ẹyẹ ológo tí ṣe tíetíe lójú omi bíbọ́ dúdú kìjìkìjì arúmọ̀léwé ìtàkùn kìjìkìjì arúmọ̀tàgùn Ọlálọ́mí lórúkọ tá à ń pa àwọn òkú mọ́ òní bí. Aláòdé ayé mọ̀ ọ́ Aláòdé ayé mọ̀ ọ́ ọmọ sówó ọmọ sọmọ ọmọ ṣàìgbálẹ̀ ọ̀rọ̀ gbogbo bí tó wá ti dàbí pé ọwọ́ mọ́tò ní òní fẹsẹ̀ rìn bẹ́ẹ̀ tọ́ mọ́tò mi ń ọ̀tọ́ ẹni bá tọ́ka lọ ká sọ ọkọ ọmọ sọ̀tá yín ni ọkọ ọmọ sọ̀tá yín ni wọ́n ní mọ́tò mi ń ọ̀tọ̀ mọ́tò mi ń ọ̀tọ̀ mọ́tò mi ń ọ̀tọ̀ mọ́tò mi ń ọ̀tọ̀ ẹni tó yèrèpè ní yèrèpè gbọ́n lù yèpè ayé ọmọ gbọ̀lọ̀ta yín. Yorùbá Dùn Online TV ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí lórí YouTube yín. ìgbéyàwó irú àwa ayé ló la sanwó wa ṣé ó wọ 2000 ni. nígbà tó sanwó ọ̀rẹ́ yìí ni mo ti lọ lọ́ọ̀kan. ọmọ ìlú wo lẹ fẹ́. ọmọ Delta náà ni. Delta lẹ́yìn. torí mo gbọ́ wípé ẹ̀yin Delta máa ń dàgbà dáadáa. Delta ni mi. kí ló dé ẹni Delta máa ń dàgbà. ẹ̀yin tẹ́ àwọn èèyàn ń wò yìí ẹlẹ́ẹ̀ ti pé 80 years. ẹ sì ti ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tẹ́ là kọjá. ṣé mo gbọ́dọ̀ sọ ni. kí làwọn là kọjá yìí. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fẹ́ kẹ́kọ̀ọ́ wọ́n sì fẹ́ ṣàdúrà fún yín. ní ìgbẹ́dọ̀ sọ ìkan tí mo ti là kọjá láyé yìí ní ìgbẹ́dọ̀ sọ. ó pọ̀ gidigidi ṣé nípa ọmọ ni àbí nípa ká lọ sọ́jà àgbẹ̀dọ̀ sọ. mọ̀mọ́. nípa àwọn ọmọ nípa ọmọ mi tó wá tẹ orí lẹ́ẹ̀kan yẹn ó lọ bí iṣẹ́ wọ́n dẹ̀ gbà sí iṣẹ́ yẹn wọ́n ṣe gbà sí iṣẹ́ yẹn tán báyìí oṣù yẹn. mo ń gbọ́ yín lọ. oṣù yẹn la rí pé bóyá ó tẹ ìkan ni o tẹ́ ẹ bá wò ó dáadáa wàá rí pé ẹsẹ̀ kan dùn ó wá padà wálé kí ló dé. a tún ríjọ́ méjì mẹ́ta tí mo sá tó sú mi ẹsẹ̀ yẹn kàn bẹ́ ni òun lọ egbò tó ń wò ní ẹsẹ̀ yẹn ọdún yìí náà ni o mo ti ṣe ó ti sú mi bó ṣe wà yẹn.
ẹ ṣàrà ìkan lílà kọjá náà nìyẹn ó ní tó a lè kà gan a lè kàn kọ́lọ̀ kó ṣàánú ni kọ́lọ̀ kó ṣàánú ni mo ṣe wà yìí. ẹ bá fẹ́ ṣègbéyàwó láyé àtijọ́ bó la ṣe ń ṣe é. ìgbéyàwó láyé àtijọ́. ṣé tàsìkò yìí. tàsìkò yìí ó yàtọ̀. bí ti bò. tí ìgbéyàwó tẹ́lẹ̀ tó bá ṣe ní tewa ní dẹ́ta ni o tó bá ti gbé wọn á sọ pé kò san iye báyìí ó lè ṣe 2000 àwọn kan lè gba 2000 tán so wàá wá ọkọ yẹn wá sanwó oúnjẹ fún àwọn àna yẹn tí wọ́n á fi dáná dè wọ́n àwọn náà dáná tí wọn so wọ́n á ṣe wọ́n lè gbé irú iyọ̀ bíi 3 bag wọ́n á gbé wọ́n á raṣu wọ́n á rẹran tó mọ̀ pé àwọn òṣùbà láìkí ẹlẹ́dẹ̀ wọ́n lè ra ẹlẹ́dẹ̀ wọ́n lè gbé àpò ráìsì kan wọ́n á ṣàdáná wọ́n bá ti dáná bẹ́ẹ̀ yẹn tó bá ti sanwó orí gbé ìyàwó a máa lọlé ó lè ra ògógóró bíi káàgì kan á rà ó lè ra àwọn mínírààsì wọ̀nyẹn á ṣe kan tó fẹ́ ṣe ṣùgbọ́n àti àsìkò yìí báyìí tí wọ́n bá rí 10 million kò sẹ́ni tó lè fẹ́ ìyàwó. ọjà kúkú lọ òrìṣà tó òrìṣà lọ ọgọ́ òrìṣà lọ ọgọ́ òrìṣà lọ jalè lọ kódé òkú dọ̀ọ̀sà kódé. Yorùbá Dùn Online TV ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí lórí YouTube yín. àtọ́wà ń bẹ̀ náà. ṣé nínú àṣà ìlú yín obìnrin tó bá yàn lè kí ni ó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tó bá sì gbéyàwó tán sanwó orí ẹ̀ tán. obìnrin tó bá yàn lè bí wọ́n ṣe ṣe tọmọ ìlànà yẹn kò tó bẹ́ẹ̀ kọ́kọ́ sọ̀rọ̀ fún kó má sọ fún ọkọ ẹ̀ gan. bí ti bò. tí ò bá ti sọ fún ọkọ ẹ̀ asik tó bá dẹ̀ jẹ́ pé ó ti bímọ pé àwọn ọmọ wà lọ́wọ́ ẹ̀ àwọn ọmọ yẹn ló máa gbóná tí ò bá ti sọ ó parí nìyẹn ṣùgbọ́n tó bá sọ wọ́n wá gba ewúrẹ́ lọ́wọ́ obìnrin yẹn wọ́n fáìn ẹ̀ tí wọ́n bá ní ìfẹ́ ni o kò tiẹ̀ kò kọ́mọ̀ wọ́n á lè lọ ni ìṣòbò kì í ṣe àlè kan kì í gba àlè níbo wọn kì í yàlè. wọn kì í yàlè. tí wọ́n bá sanwó orí ẹ̀ ni o ọkùnrin kan ṣoṣo yẹn láfẹ́ tó ti bímọ fún yẹn tí wọ́n ti sanwó orí ẹ̀ kò gbọ́dọ̀ fẹ́ ọkọ míì. kò gbọ́dọ̀ fi ọkọ míì. àfi tí ọkọ yẹn tí wọ́n bá wà títí tọkọ yẹn bá ṣaláìsí o tó bá sọ pé tí wọ́n bá nífẹ̀ẹ́ wọ́n lè fẹ́ sínú ilé wọ́n fún irú àbúrò ẹ̀ míì tó wà lẹ́yìn ọkùnrin yẹn wọ́n wá sún tóbìnrin yẹn bá gbà àti ọkọ yẹn wọ́n lè máa fẹ́ra wọ́n tún lè bí fún ara wọn ìyẹn yàtọ̀. màmá ẹ ti wà ní ìlú yìí ti tọdún mélòó. ṣé lọ́rẹ̀ẹ́ yìí ó ti pẹ́ o. yóò ti tọdún mélòó. ó ti wà lọ́rẹ̀ẹ́ báyìí á ti wọ á ti wọ 20 kíkan sí ní 25 ó ju bẹ́ẹ̀ gan. ibi báyìí lẹ bí gbogbo ọmọ yín sí. rárá Òkìtìpá. Ìpá ni mo ti bí gbogbo àwọn. ẹ ti gbọ́ nípa ó lè kú ìjà ọ̀rẹ́ rí. ó lè kú ìjà ọ̀rẹ́. ó lè kú ìjà ọ̀rẹ́. ó lè kú ìjà ọ̀rẹ́ yẹn táàmù ogun ni náà. táàmù ogun ojúkú àti gọ̀wán ní táàmù yẹn àti wà lọ́rẹ̀ẹ́ bí mo ti wà kékeré bí àwọn ọmọ wọ̀nyí. bó ló ṣe ṣẹlẹ̀. àwọn èèyàn fẹ́ kẹ́kọ̀ọ́ ni wọ́n lè fẹ́ bẹ́ẹ̀. iṣẹ́ ṣe yàtọ̀ ilé kọ̀ọ̀kan ló sì níṣẹ́ ṣe tiẹ̀ ní ìlú Oríta o ní ìlú Aláfíà mo ní tẹ́ ẹ bá débẹ̀ ẹ jẹ́ ká jọ kí wọ́n wẹ́rẹ́ lórúkọ tá à ń pè wọ ọ̀fun Sògídí lórúkọ tá à ń pè wọ ẹ̀dọ̀ Asànmápìyè lórúkọ tá à ń pè wọ ẹ̀mí àwọn mẹ́tẹ̀ẹ̀ta lóríta mẹ́ta pẹ̀rẹ́ wọ́n bá àwọn ìyá mi òṣòròǹgà apanimọ̀ àgún olókìkí òru ajẹ́dẹ̀yàn mọ́ bì ẹyẹ ológo tí ṣe tí lójú omi ibọ́ dúdú kìjìkìjì arúmọ̀léwé ìtàkùn kìjìkìjì arúmọ̀tàgùn Ọlálọ́mí lórúkọ tá à ń pa àwọn òkú mọ́ òní bí. Aláòdé ayé mọ̀ ọ́ Aláòdé ayé mọ̀ ọ́ ọmọ sówó ọmọ sọmọ ọmọ ṣàìgbálẹ̀ ọ̀rọ̀ gbogbo bí tó wá ti dàbí pé ọwọ́ mọ́tò di òní fẹsẹ̀ rìn bẹ́ẹ̀ tọ́ mọ́tò mi ń ọ̀tọ̀ ẹni bá tọ́ka lọ ká sọ ọkọ ọmọ sọ̀tà yín ni wọ́n ní mọ́tò mi ń ọ̀tọ̀ mọ́tò mi ń ọ̀tọ̀ mọ́tò mi ń ọ̀tọ̀ mọ́tò mi ń ọ̀tọ̀ ẹ̀ ń tọ́ yèrèpè ní yèrèpè gbọ̀n lù
Kèké ayé ọmọ gbọ̀n lọ́ta yín. Yorùbá Dùn Online TV ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí lórí YouTube yín. Láìmú ogun yẹn tá a bá wà ní school bá wa rí pé àwọn ọmọ Ìgbò wa máa mú àwọn ọmọ wọn wá ń sá lọ. Àwa náà sọ wọ́n ní wọ́n fẹ́ jagun, àwa mọ̀ pé nǹkan tó le tó bẹ́ẹ̀ yẹn. Àwa ní wọ́n ní wọ́n fẹ́ jagun Ojúkò àti Gowon, wọ́n ní ó ti dé Fóṣù o, ó ti dé bí àwa gan àwa ọmọ kékeré gan àwa wọ́n ní ogun gbà tó ogun wá dé sọ̀rẹ̀ ń bì yìí. Ìṣòbò kan ló nílé kan ní Rainbow, gbogbo àwọn Ìṣòbò wa kójọ síbẹ̀ àtàwọn dáàdì mi, ìgbà yẹn dáàdì mi wà láyé, mọ́mì mi wà láyé, gbogbo àwọn Ìṣòbò wa lọ kójọ sílé ọkùnrin yẹn, ibẹ̀ ni a wà. Gbà tó wá tó òrun ìbọn wá kọjá bí so tó bá ti lùbọn yẹn títí báyìí wọ́n wá ru àwọn tí wọ́n pa yẹn, wọ́n wá rù wọ́n sínú mọ́tò tó vùn. Àwa gbọ́ àríwó torí mọ́tò yẹn ilé wa yẹn wà níbi títì ni, wọ́n wá lọ gbé omi láyé náà ni nígbà yẹn omi láyé ṣùgbọ́n ní títì lọ́hùn nígbà yẹn títì lọ́hùn bíríjì wà bẹ̀ náà. Wọ́n wá débẹ̀ ibẹ̀ ni wọ́n ti padà, wọ́n wá dà sí wọ́n dà wọn òkú yẹn sínú omi yẹn, wọ́n tún padà sí gbòòrò. Tí mọ́tò yẹn bá ti lè kọjá báyìí wọ́n tún bẹ̀rẹ̀ ìbọn. Ọ̀rọ̀ ìjà Ojúkò àti Gowon èèyàn gbọ́dọ̀ gbàdúrà ẹ̀ mọ́, ó lé nígbà yẹn, gbà tó wá ṣe wọ́n ní ó lè kú o ìjà ọ̀rẹ́. Nígbà yẹn àwọn òkú àwọn tó wá ń kó sínú odò nígbà náà sókú àwọn Ìgbò. Gbà tí wọ́n wá kó títí wọn ò wá kó sí odò mọ́. Gbà tí dáàdi wá fi wá sá lọ sí ọ̀nà Oǹdó lọ́run tá a fi padà wá, tá a bá lọ kó gan a máa rí ibi tí wọ́n kó àwọn èèyàn sí tó jẹ́ pé egungun wọn ẹyọ kọ̀ọ̀kan méjì ni àwọn èèyàn mú gbogbo ẹ̀ wọ́n mú tán wọ́n tún lọ fi ṣe ògùn. Bí igi yẹn ṣe wà yẹn egungun ọmọ èèyàn nígbà yẹn kì í ṣe nǹkan díẹ̀. Ìgbà yẹn mi ì tí ì lọ sílé ọkọ, mo sì kéré. Kì í ṣe nǹkan díẹ̀. Èèyàn gbọ́dọ̀ gbàdúrà ẹ̀. Ogun yẹn nígbà yẹn kò dé Oǹdó. Kò dá mi lójú pé dé Oǹdó. Ọ̀rẹ́ ló wọ́n ti padà. Ọ̀rẹ́ ni ó stop, kì í ṣọ̀rẹ́. Ó stop sí ìbò ní mọ́tò àwọn wọ̀nyí bí ṣe kìíní sí lọ́nà Àgbábú. Ọ̀nà Àgbábú. Ibẹ̀ ni mọ́tò wọn ti stop, ibẹ̀ ni ìjà yẹn ti stop. Kò dé Òkìtìpá. Mo dé ìlú yẹn. Tẹ́ bá rí ibẹ̀ yẹn ẹ rí i pé bóyá wọ́n ti fi katapila gbé kíní wọ̀nyẹn sínú igbó. Ibẹ̀ ló wà tẹ́lẹ̀. Irin nìkan ni wọ́n fi ṣe mọ́tò yẹn. Àwọn Ìgbò ló ní. Àwọn Ìgbò tí wọ́n gbé bọ̀ àti Ìyìnbó. Wọ́n ní wọ́n wá gbé iná sí. Àwọn èrò bí ni wọ́n fi iná sí mọ́tò yẹn. Wọ́n dẹ̀ jó dànù. So ibẹ̀ ni ogun yẹn parí sí. Ibẹ̀ ni ogun parí sí. Ṣùgbọ́n ogun yẹn mo rí i pé wọ́n jagun yẹn ní ọdún mẹ́ta. Ọdún mẹ́ta ni wọ́n jagun yẹn. Nígbà yẹn. A jẹ́ wípé nígbà ogun yẹn ọ̀rẹ́ ni wọ́n gbà wọlé. Ọ̀rẹ́ ni ọ̀nà Bìní náà ni. Torí wọ́n tó Òfòṣù. Àti gbọ́ pé wọ́n ti dé Òfòṣù, àwọn tó lọ sọ́jà wọn wá sá wá pé wọ́n ti dé Òfòṣù, àwọn ọmọdé wa wọ́n ní wọ́n gún bọ̀ ṣùgbọ́n àwọn Ìgbò nígbà yẹn tá a bá wà ní school báyìí wọ́n á wá máa mú àwọn ọmọ wọn wá ń sá. Àwọn Ìgbò mú àwọn ọmọ wọn sá. Àwọn tó láyà ni o, tó bá jẹ́ pé àwọn tó ti kọ́kọ́ làwọn kan ti lọ tí wọ́n rò pé bóyá kò ní sí kankan. Gbà tí ogun yẹn wá dé tí wọ́n rí pé yes wọ́n wá mú àwọn ọmọ wọn ní school wọ́n máa sá. Mo wá ṣàgbọ́ pé àwọn kan gan bóyá wọ́n délé bóyá wọn ò délé. Nígbà yẹn. Màmá ní gbogbo ìgbà tẹ́ ń sọ yìí ẹni ó ti pẹ́ o. Ó ti pẹ́ ó lè kú ìjà ọ̀rẹ́. Mi ì tí ì lọ lọ́ọ̀kọ́sẹ̀. Ó ti pẹ́ náà. Ó lè kú ìjà ọ̀rẹ́. Ọ̀rẹ́ yìí ló ti dúró. Bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ yìí ni wọ́n pa ṣé ọlọ́rẹ́ yìí. Gbà tí wọ́n wá pa èèyàn títí tí wọ́n tún béèrè pé bóyá àwọn Ìgbò bóyá kíní gbogbo èèyàn ló ṣàṣà ni. Ọ̀rẹ́ náà ni wọ́n ti fi wá sá lọ sí ọ̀nà Oǹdó. Àwọn sójà ńgbà yẹn náà ibi báyìí ni wọ́n wà. Ìgbà yẹn àwọn sójà gbà tí wọ́n ní ogun bọ̀ o tí wọ́n kó àwọn sójà lọ sí ogun ojú ogun.
tó bá sẹ́ẹ̀tì rédíò báyìí wàá tún sọ pé wàá pa rédíò yẹn. kí ló dé. àwọn tí wọ́n wá sọ nínú rédíò yẹn pé àwọn torí dáàdì mi láìkì àti máa lo rédíò wọ́n wá sọ pé àwọn mọ́tò 15 tó lọ ní àná yẹn àbí ìjẹta wọ́n ní ó kù 5 pé wọ́n ti pa gbogbo wọn o wọ́n wá máa náàsọ ẹ̀ ní rédíò pé kí wọ́n tún kó sójà míì wá ìgbà yẹn mo máa ta búrẹ́dì. gbé lọ sí ní ta búrẹ́dì ń gbà náà. ní gáràjì náà ni tá a bá ti gbé búrẹ́dì báyìí ìgbà jẹ́ ogun yẹn ò tí ì wọ bí o tá a bá ti gbé báyìí tá a bá ti dé gáràjì tí mọ́tò yẹn tó bá ti wá wọ́n fi fìlà irin yẹn ni wọ́n fi dé orí. fìlà irin làwọn sójà fi dé orí. wọ́n fi dé orí wọ́n wà ní mọ́tò ó kú bám wọ́n ní sílẹ̀ bí mọ́tò yẹn ṣe dúró bó ṣe dúró tí mọ́tò wọn bá ti dúró bẹ́ẹ̀ yẹn àwa tá ń ta búrẹ́dì wọ́n ní ó yá gba àkọ́kọ́ yẹn àkọ́kọ́ gọ̀ á ju búrẹ́dì fún wọn. fáwọn sójà. eléyìí tó bá ní kó mú búrẹ́dì wá yẹn tó bá ju búrẹ́dì yẹn báyìí eléyìí tó ní kó fún ó ṣe kó má ṣe òun ni lọ́wọ́ ẹ̀ máa tẹ búrẹ́dì yẹn wọ́n kàn rá wọnú mọ́tò yẹn ànírí wọn mọ́ gbàtó wá pẹ́ tá a ti wá gbọ́n tí ẹ bá ti jowó lẹ̀ báyìí àwa ju búrẹ́dì fún wọn tẹ mọ̀ pé mo ta ìkan fún wọn dáadáa nígbà yẹn ká tó rí pé ogun yẹn wá wọ rẹ̀ tá a fi sá. báwo ni gbogbo ojú ṣe dúdú ngbà yẹn ṣé bí o ṣe rí ngbà yẹn náà ló ṣe rí lásìkò yìí. ṣé mi. nígbà yẹn gbogbo nǹkan ṣe rí ngbà yẹn náà ló rí lásìkò yìí. níbo. gbogbo yín lọ. gbogbo nǹkan ti change now. gbogbo nǹkan ti yàtọ̀. gbogbo nǹkan ti yàtọ̀ báyìí. ìgbà yẹn tó bá irú ẹ̀gẹ́ yìí kó tó rí ẹ̀gẹ́ 3,000 a gbé láti bí i dé reserve ní ìgbà yẹn gbogbo nǹkan pọ̀ èlò lépo nígbà yẹn irú ẹ̀gẹ́ tí mo sọ yẹn tó bá rí irú ẹ̀ báyìí lásìkò báyìí ló ní 3,000 yẹn á wọ mi 1 million lásìkò tá a wà ẹ rí i pé ó ti yàtọ̀. mọ̀mọ́ nígbà tí ẹ̀yin náà tẹ́ wà ní bí ọmọ kékeré báwo lẹ ṣe rí sí ìgbà tó kọ́ ni dẹnu kọ́ ipá wọ̀ fẹ́ fẹ́ yín bó ló ṣe ṣẹlẹ̀. tó bá rí mi ní ìgbà yẹn mo fáyín o. mo ti rí mo wà bí ọmọ ìgbà tó wọ́n fi jagun ní ọmọbìnrin tó dúró yẹn ṣùgbọ́n mo wá pupa oní yẹ́lò náà ni. yẹ́lò tó ìgbà yẹn tí wọ́n fẹ́ fi fẹ́ mi bí mo ṣe kà á lẹ́ẹ̀kan yẹn bí wọ́n ṣe náà ni wọ́n ṣe fún mi. bẹ́ẹ̀ lọkọ mi ṣe fún mi ọkọ mi sanwó orí mi wọ́n dẹ̀ gbé mi lọ ilé ẹ̀. ní ìlú ọ̀rẹ́ yìí náà ni. irọ́ o Òkìtìpá ni wọ́n fẹ́ mi sí. wọ́n gbé yín lọ sílẹ̀ ńgbà náà bó ló ṣe dẹnu kọ yín. kọ́kọ́ sọ pé ìgbà bó lè ṣẹlẹ̀. ìgbà yẹn gan mo máa ń sá ṣé mo lè dúró ni mo máa ń sá tí n bá ti lè rí báyìí máa sá ṣùgbọ́n tí n bá wo tàwọn àsìkò yìí báyìí àwọn nìkan lá mú ọwọ́ wọn fẹ́ ọkọ wálé. ní àwọn obìnrin. ní àwọn obìnrin lásìkò tá a wà yìí ṣé ìyàtọ̀ sí ń bẹ ni. ìyàtọ̀ ti wà ń bẹ. nígbà yẹn wọ́n máa ń sọ wípé obìnrin ò gbọ́dọ̀ tí ì mọ ọkùnrin kankan. obìnrin ò tẹ níbo kó lọ báyìí kó ní orí ọkọ kan ẹnu wo gan ló fẹ́ fi sọ fún bàbá ẹ̀ ò tó bẹ́ẹ̀ bàbá ẹ̀ gan tó bá ní ọmọ mi ẹni tí wàá fẹ́ rèé o ó dẹ̀ gbẹ́dọ̀ sọ̀rọ̀. kò gbọ́dọ̀ sọ̀rọ̀. tó bá ti bàbá bá ti ní ẹni tó fẹ́ fẹ́ rèé òun náà ni wàá fẹ́. ẹ dúró bàbá máa ń yàn fún ọmọ láyé ìgbà yẹn. ó máa ń yàn fọmọ náà. bíbò. ó lágbára kankan bàbá ẹ̀ ló ní agbára lórí ẹ̀. bàbá ẹ̀ ló lágbára lórí ẹ̀. bẹ́ẹ̀ ni. tí bàbá rẹ̀ bá sọ wípé ọmọ báyìí ni ó fẹ́ sóun náà ni ó fẹ́ tọ́ba náà ni ó fẹ́ sóun náà ni ó fẹ́. ó ló máa fẹ́ náà. bí mo ṣe ni mo ń sọ fún ẹ yẹn ẹni tí bàbá mi ní ẹni tí màá fẹ́ rí o ó ní mo dẹ̀ fẹ́. mo wà ní ìgboro dáàdì mi mú mi fún ẹni tó ń lọ sóko tó ń ṣiṣẹ́ oko lókìtìpá. ẹ farabalẹ̀. ṣé rí bẹ́ẹ̀ yẹn. ẹ ẹ̀dẹ̀ yarí. mi yarí o. kí ló tẹ̀ fi yarí. òun ni mi gbẹ́dọ̀ sọ̀rọ̀ náà dáàdì mi náà mo máa ń bẹ̀rù ẹ̀. ọjọ́ kúkú lọ òrìṣà gòrìṣà lọ ó gòrìṣà lọ ó gòrìṣà lọ ẹnìkan lọ ó dé òkú dọ̀ọ̀sà ó dé. Yorùbá Dùn Online TV ẹ jọ̀wọ́
ẹ bá wa subscribe sí lórí YouTube yín. ẹni tán mú yín fún ìyá àgbàlagbà ni. ó dàgbà. èyí náà bá sọ pé dandan náà ni kí ni mi gbẹ́dọ̀ sọ̀rọ̀ mi tó bẹ́ẹ̀ pé dáàdì mi ti sọ pé tí wàá fẹ́ rí màá wá sọ pé kì í ọjọ́ yẹn gan ni wọ́n máa mú ẹ lọ torí dáàdì mi gan gbóná ná. ọjọ́ yẹn gangan náà máa mú ẹ lọ. àwọn ọmọ àṣìkò wọn jayé náà tí n bá ń wò wọn wọn jayé. ọmọ àsìkò yìí tipátipá lẹ máa rí ọmọ àsìkò yìí tó bá ti yọ ọrùn sókè ó ti mọ nǹkan tó ń pè lọ́kùnrin. ṣé rí bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n àsìkò yẹn ọkùnrin kó o tún mọ ọkùnrin wà á ti lọ́kọ. ó dá mi lójú gan gbogbo ìgbà yẹn wà á ti lọ́kọ. mo sì láwọn obìnrin. tó bá tiẹ̀ wọ́n tiẹ̀ gbé mi débẹ̀ gan mo tún sá. bó lẹ̀ ṣe ń sá. àwọn ọmọ ọkọ mi ti dàgbà màá lọ máa tó lo mọ́ wọn pé èmi àti ọmọ ọkọ mi yẹn lájọsùn síbì kan obìnrin. ìyàwó dẹ̀ lẹ́yìn. ó wà lẹ́kọ̀ọ́ báyìí Maria. bàbá ẹni yẹn jù yín lọ lọ́jọ́ orí. ta ewo. obìnrin yẹn ọmọ ọkọ yín yẹn. kì í ṣe pé ó jù mí lọ o kì í ṣe pé ó jù mí lọ ṣùgbọ́n mo máa sá mo ní èmi àti Maria ló máa jọ sùn ìyá Maria yẹn wá máa bẹ̀ mí yẹn ìyá ń lè mí. ẹ dúró màmá àwọn èèyàn máa dùn pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ sọ ẹ dúró nígbà tí bàbá yín fi yín lọ́kọ ọ̀rẹ́ bàbá yín ló ní kẹ́ fẹ́ ni àbí ta ló ní kẹ́ fẹ́. irọ́ o ẹni yẹn ló wá bá bàbá yín. ìyá ẹ̀ ló wá bá. ok ìyá ọkùnrin yẹn ló wá bá dáàdì mi. ló wá ní. pé wọ́n fẹ́ mi o èmi àti mọ́mì mi jẹ lọlé tẹ́lẹ̀ wọ́n wá mọ́mì mi dáàdì mi wá ránṣẹ́ pé kí wọ́n sọ fún mi o pé kí wọ́n sọ fún mọ́mì mi pé kó mú mi padà wá. èyí ti wà ní. tí o bá ṣe bẹ́ẹ̀ ilé ni mo bá ti fẹ́ ọkọ. ṣètìlẹ́yìn tẹ́tẹ́ fẹ́ nílé tẹ́lẹ̀. ìwọ kì í ṣe pé mo ti rí ẹni ṣùgbọ́n ibẹ̀ ni mo bá kúkú dúró sí. mọ́mọ yẹn bá mo yín wá. gbà tí dáàdì mi ti pé kó máa mú ọmọ ń bọ̀. kí ló fi pè ńgbà náà. kò gbọ́dọ̀ ó ránṣẹ́ ni ó ní ẹni tó ń lọ láti bí ó wá rán. ó gbọ́dọ̀ mú yín padà wá. pé kó mú mi padà wá kíákíá. màmá pé kó máa mú yín bọ̀. kíákíá ìyá mi ò gbọ́dọ̀ ṣe méjì. lè bá mú yín bọ̀. ìyàwó mélòó bàbá yín fẹ́. ṣé dáàdì mi ìyàwó méjì. ẹ̀yin lọ́mọ ìyálé. èmi ni ọmọ ìyálé. ẹ̀yin lọ́mọ ìyálé. wọ́n bá mú yín dé bàbá mú yín dé kí ni bàbá yín wá bóun ni bàbá yín ṣe kọ́kọ́ sọ. bó ṣe mú mi wá èmi gan mi mọ ẹ̀kọ́ tó ń lọ mi mọ ẹ̀kọ́ tó ń lọ bí mo ṣe rí i pé ìyá ọkọ mi wá ó ṣàn wá ṣáṣá ni ọkọ mi yẹn wá wọ́n ṣàwá sọ pé ẹni tí wọ́n fẹ́ mú mi fún lélẹ́yìí o ó dẹ̀ ti ní ìyàwó méjì èmi ní ẹ̀kẹta ṣe ráyè mi. ẹni yẹn ti bímọ gan dáadáa. ó ti bímọ náà ọmọ àwọn ọmọ ó dẹ̀ kọ́ ọmọ ó kọ́ àwọn ọmọ ẹ̀ náà ọ̀kan lọ́ọ̀yà nínú ara àwọn ọmọ ẹ̀. náà bá. ó wá mú mi fún. ẹni yẹn bá wá bá yín. ẹ ṣàlàyé bó ṣe mọ ṣe bó ṣe wá náà ó wá rìn ó ṣàn rìn gbà tó wá rìn dé stage kan ó wá sanwó orí. tẹ bá wo éèjì yín síra yín nígbà yẹn yóò tó ọdún mélòó tó fi jù yín lọ. ó jù mí ò kì í ṣe gbé rárá. bàbá ló jẹ́ sí yín kì í ṣe bọ̀dá gan. mi ò kì í ṣe gbé rárá ṣùgbọ́n mi ìfọ̀rọ̀ yìí dáàdì mi ṣe. ló bá fẹ́ yín lọ kìtì wá. ló bá fẹ́ mi lọ kìtì pa àbà lọ fẹ́ yín lọ ta búrẹ́dì mọ́. àìrọ̀ gbà yẹn mo ti àbà ló fẹ́ mi lọ. ìgbà tó dábàá ṣé ìwà mọ̀ wọ́n wípé ṣó yẹ kẹ́ wá sábà ó yẹ kẹ́ wà ní ṣé ẹ̀ kàwé rárá ni. kì í ṣe pé bóyá mi kàwé dáàdì mi ni akọ̀wé wọn ní mítìnì ńlá ní ìṣòbó ní ọ̀rẹ́ ń bì yín dáàdì mi mọ̀wé dáadáa ṣe rí bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n ẹni tó fẹ́ fún mi yẹn mi ìgbẹ́dọ̀ sọ̀rọ̀ mi tó bẹ́ẹ̀. tí bàbá yín bá ní kẹ́ tí bá ṣe ọmọ àsìkò yìí mo èmi gan mo tún sọ báyìí pé tó bá jẹ́ pé àsìkò yìí ni mo ní màá sá màá sọ. ṣé bí bàbá yín ṣe wá ní kẹ́ fi àgbẹ̀ só pé yín nígbà náà pé sọ wà òkè bí bàbá ṣe yín ṣe ní kẹ́ fi àgbẹ̀. wọ́n sì ti dáàdì mi ti sọ. bàbá ló gbọ́dọ̀ sọ. mi ìgbẹ́dọ̀ ṣe méjì. lè bá jọ lọ kù. ṣùgbọ́n mo ṣáà wá dúpẹ́ pé àwọn ọmọ tí mo bí fún wọ́n dẹ̀ ń tọ́jú mi. tẹ bá wò wọ́n bá fẹ́ lọ sábà. àbà ni. ọkọ yín bá ní. wọ́n máa ń pe àbà yẹn ní igbódìgò.
Igbódìgbò yẹn tó di ìlú yẹn Abani. Igbódìgbò ni Abani tẹ́lẹ̀ náà. Lọ́ba fẹ́ lọ bẹ̀. Igbódìgbò ni. Igbódìgbò lọ́ba fẹ́ lọ bẹ̀. Ẹ̀yin àti bàbá bá ń sun inú yàrá kan náà. Àwa mẹ́ta ni o, àwa mẹ́ta ni ó fẹ́. Bí mo ṣe ẹ̀yin ni ìyàwó kẹta. Èmi ni kékeré. Pẹ̀sì kéré sí gan. Ọmọ rẹ̀ míì gan jù yín lọ. Ọmọ ẹ̀ kan jù mí lọ, ọmọ àgbà. Lọ́mọ jù yín lọ. Ẹ̀dùn. Màmá lẹ́bàá wà nulẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó kékeré. Bẹ́ẹ̀ni. Ojú òsì mọ́ tì. Ẹ wà ní lọ́gbọ́rọ́. Ẹ wà ní lọ́gbọ́rọ́ láàrin wọn. Mi sọ fún ẹ pé mo ní Maria mo ṣáńtó ló máa mú obìnrin yẹn nígbà yẹn. Ẹ bá ní. Ṣùgbọ́n ó tọ́jú mi o. Ó tọ́jú mi dáadáa. Ọkọ yín wa ń kọ́. Kò sí mọ́nà. Ó ti ṣaláìsí. Ó ti pẹ́ kí n tó ralẹ̀. Ló ti ṣaláìsí. Ó pẹ́ tó ti ṣaláìsí. Ó pẹ́ àwọn ọmọ mi kankan tí ì lọ lọ́kọ. Màmá tẹ́ bá wá wo àsìkò yìí kò lè ṣẹlẹ̀ káfí yẹn lọ́kọ. Kò lè ṣẹlẹ̀ ṣebí náà ni mò ń sọ irú ọmọ mi obìnrin báyìí kí wọ́n ní ẹni tí mo fẹ́ fún ẹ̀rẹ́ o ṣé ó lè gbà. Òun kò tiẹ̀ ní dáhùn lóhùn. Kò tiẹ̀ ní dáhùn. Ní àsìkò ìgbà yẹn àti àsìkò yìí ló wá dáa jù. Àsìkò yìí ló dáa jù. Kí ọmọ mọ ẹni tó bá wù wálé. Àsìkò yìí ló dáa jù. Ṣé màá wá irú ọmọ ìbá ìpọ́n mu lọ sóko. Ìwọ wò náà. Wọ́n mú irú ọmọ ìbá yìí wọ́n mú lọ sóko ṣó dà. Mo lẹ́kì àsìkò yìí o. Àsìkò yìí dáa. Màmá tẹ́ bá wà wò. Ọmọ àsìkò sìn. Wọ́n bá ti lọ ilé ọkọ. Lóyè ọjọ́ mọ́ tí wọ́n bá ti lọ ilé ọkọ lọ́jọ́ Sátọ̀dé. Wọ́n padà lọ́jọ́ Mọ́ndé sílé bàbá. Ìyẹn gan ló wá ṣe kinní. Kí ló fẹ́ tó ṣẹlẹ̀? Ìyẹn wá dáa. Ẹ ti gbọ́ rí. Ìyẹn wá dáa. Bó ló ṣe ṣẹlẹ̀? Bàbá wò. Ó mọ̀ pé àwọn ọmọ àsìkò yìí wọ́n lágídí náà. Agídí náà máa ń fà á. Ojú wọn kì í dúró síbì kan. Ìyẹn náà tó fà á. Nígbà tí yín ojú yín máa ń gbébì kan. A máa ń gbébì kan o. Ṣé kì í yálè lásìkò? Yálè o. Ṣé kò sí àwọn tí wọ́n máa ń bá yín pọ̀ fẹ́ fẹ́ mi? Kò tí ẹ gbọ́dọ̀ sọ. Tí bá rí i pé eré yẹn ti fẹ́ pọ̀ jù, máa tètè mú ara mi báyìí kó etí mi ò fẹ́ gbọ́ nǹkan tí ò ṣe. Látijọ́ ọkùnrin mi ò ní wá báyìí. Níbo tọkùnrin mi bá wá báyìí pé ó sọ̀rọ̀ kan pé mo dẹ̀ láìkí ẹ o tó bá délé tó bá sọ fún ọkọ ẹ wàhálà ní ọkàn á máa gun. Ṣé o ti ṣẹlẹ̀ sí yín rí? Kò ṣẹlẹ̀ sí mi o. Kò ṣẹlẹ̀ sí mi o. Ṣíṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ sí mi ó dà pé ọ̀rẹ́ náà ni gbàyàn torí àtúkò wá sọ̀rẹ̀. So kẹ́nìyàn tún sọ mo ti sọ fún ọkọ mi pé ìkan tẹ́nì sọ leléyìí o. Ìgbà tí mo sọ fún ó wá ní kí ló ṣe mo ní kò ṣe kankan ó ṣàṣọ pé ó dẹ̀ foríjì. Màmá ní gbogbo ìwà tó lọ lé ọkọ ẹ lọkùnrin kankan tẹ́ ń fẹ́ ni. Irọ́ wa. Mo jẹ́rìí àwọn obìnrin àsìkò wọn ti lẹ́nìkan bíi méjì mẹ́ta. Mi ní ẹni tí mo fẹ́ rárá. Láti fún wọn ní pé wọ́n ti jẹ kínní. Ẹ jẹ breakfast rí láyé. Ẹ bọ̀ kan náà pè ní breakfast. Ọkùnrin kan ó disappoint wọn náà pè ní breakfast. Pé ọkùnrin kan fi wọ́n lẹ̀. Pé fi wọ́n lẹ̀. Mi ṣe o. Lẹ́yìn ìgbà tó bá ti bọ́ ọsùn díẹ̀ àwọn ló ti fáwọn breakfast àwọn ti jẹ breakfast. Ṣáàrí bẹ́ẹ̀ yẹn ṣé ìyẹn wá dáa. Màmá ìbálòpọ̀ lásìkò yìí obìnrin ọ̀kà kún kankan kí ni nǹkan tẹ́ rí sí? Aya níní náà ni ló fà á. Àwọn ọmọ àsìkò yẹn àláyà bí àwọn ọmọ àsìkò yìí. Kan tó fà á nìyẹn. Ewu ní bẹ nínú ìbálòpọ̀. Torí ọ̀pọ̀lọpọ̀ tẹ́ bá ti rí bọ́ ṣe sí ọ̀rọ̀ ìbálòpọ̀ ń sìn wọ́n ní ìbálòpọ̀ láàrin ọkùnrin àtobìnrin wọ́n ní ó tún máa mú káró jí pépé sí wọ́n lọ dáa àwọn òyìnbó gan ti sọ́ di nǹkan tó dáa lásìkò ìgbà náà ewu oníbẹ̀ lórí ọ̀rọ̀ ìbálòpọ̀ téèyàn bá ní ìfàyàkàyà pẹ̀lú bẹ̀rẹ̀ kí ni wàhálà tó ń bẹ ńbẹ̀. Kò dẹ̀ dáa o tọkùnrin bá ní òun fẹ́ fẹ́ obìnrin àbí. ìgbà tán máa fẹ́ra wọn á tó padà fẹ́ra wọn lẹ̀. Pé òun fẹ́ fẹ́ obìnrin tó ti tán tó ti ṣe gbogbo ẹ̀ tó tún fi ilẹ̀ kò dáa náà. Màmá nǹkan tá à ń sọ ni wípé lásìkò ìgbà yẹn ọkọ yín gẹ́gẹ́ ló jábàálẹ̀ yín. Bẹ́ẹ̀ni. Lẹ́nì kankan ń gbòòrò tẹ́ ń fẹ́. Lẹ́nì kankan mo sọ ọmọ ní mi lẹ́nì kankan.
níbi kẹ́yìn lè fẹ́ ní ni ọkùnrin ẹdẹ ló kọ́ yín ni ọkùnrin òkè tẹ́ ẹ bá dẹ̀ rí mi òyìnbó ni wàá pè mí nígbà yẹn ṣùgbọ́n mi wo wọn yẹn mi wo wọn yẹn mo ṣáà ń lọ sọ́jà mi ni mi wo wọn yẹn pé kí káráyè fúnyàn lówó ká ṣe kinní kan mo fèsì ọjà mi ni. àwọn owó lẹ̀ ná lásìkò gbà náà àwọn owó lè Nàìjíríà tó wà lásìkò gbà tó sọ owó tó àsìkò yẹn coins àwọn coins wà ìyẹn ò sí nílẹ̀ báyìí àwọn coins oríṣiríṣi tọrọ wà sísì wà sílè kan ó wà wọn yẹn coins ní nígbà yẹn. coins yẹn wà nígbà yẹn tẹ́ bá wò nígbà yẹn ẹ̀ẹ́dẹ̀ jẹun ẹ̀ẹ́dẹ̀ ra nǹkan ẹ̀ẹ́dẹ̀ tẹ́yìn lọ́rùn. tó bá mú àpò kan dání ò lè fi lọ sọ́jà lápò kan lásìkò yẹn wàá fi lọ sọ́jà wàá jẹun wàá yó ṣé bí ọmọ mi ra ráìsì ń bí lẹ́ẹ̀kan ó ra ráìsì 500 mo wá wò wọ́n 500 owó báàgì ráìsì lásìkò yẹn ó tọ́ ni náà mo ṣe ráìsì ni mo ṣe ní Ìgbọ́kọ̀dá náà ráìsì owó 1000 ní báàgì ráìsì nígbà yẹn ráìsì kan wà wọ́n ń pè ní Olókùúta ọ̀kan tó wà tó jẹ́ pé ó tún fàìn jù yẹn lọ ó ní bó ṣe rí nígbà yẹn ṣùgbọ́n ráìsì ò wọ́n rárá tí wọ́n ra ẹyọ kan báyìí tí wọ́n rà á ní èlò ni wọ́n rà báyìí. Owó kan ti change. Màmá tẹ bá wò ṣé Gowon ló wà lórí oyè ńgbà náà. Gowon Ojukwu àti Gowon àwọn náà ni. Wà lórí oyè èlò náà ta míìkì ńgbà náà. Míìkì èlò ni wọ́n lè ta míìkì nígbà yẹn o míìkì ò lè ju tọrọ o mọ̀ pé àwọn kọ́ìsì wọ̀nyẹn là ń lò nígbà yẹn. àti olówó ńgbà yẹn so àti gbólówó ńgbà yẹn so easy. ó kò easy. ẹni tó bá ní àdèrè ẹni tó ní 3000 lásìkò yẹn olówó mà ní olówó gidi ni. olówó gidi ni. nígbà yẹn. sọkọ yín ra mọ́tò ńgbà yẹn. ọkọ mi ò ra mọ́tò ṣùgbọ́n ó ní machine nígbà yẹn. náà mo fi gbé yín kiri. ó ní machine. inú yà mọ́ dùn ẹ wà mọ́ rẹ́rìn inú yà. iṣẹ́ ṣe yàtọ̀ ilé kọ̀ọ̀kan ló sì níṣẹ́ ṣe tiẹ̀ ní ìlú Oríta o ní ìlú Aláfíà mo ní tẹ́ ẹ bá débẹ̀ ẹ jẹ́ ká jọ kí wọ́n wẹ́rẹ́ lórúkọ tá à ń pè wọ ọ̀fun Sògídí lórúkọ tá à ń pè wọ ẹ̀dọ̀ Asànmápìyè lórúkọ tá à ń pè wọ ẹ̀mí àwọn mẹ́tẹ̀ẹ̀ta lóríta mẹ́ta pẹ̀rẹ́ wọ́n bá àwọn ìyá mi Òṣòròǹgà apanimọ̀ àgún olókìkí òru ajẹ́dẹ̀yàn mọ́ bì ẹyẹ ológo tí ṣe tí lójú omi bíbọ́ dúdú kìjìkìjì arúmọ̀léwé ìtàkùn kìjìkìjì arúmọ̀tàgùn Ọlálọ́mí lórúkọ tá à ń pa àwọn òkú mọ́ òní bí. Aláòdé ayé mọ̀ ọ́ Aláòdé ayé mọ̀ ọ́ ọmọ sówó ọmọ sọmọ ọmọ ṣàìgbálẹ̀ ọ̀rọ̀ gbogbo bí tó wá ti dàbí pé ọwọ́ mọ́tò di òní fẹsẹ̀ rìn bẹ́ẹ̀ tọ́ mọ́tò mi ń ọ̀tọ́ ẹni bá tọ́ka lọ ká sọ ọkọ ọmọ sọ̀tá yín ni ọkọ ọmọ sọ̀tá yín ni wọ́n ní mọ́tò mi ń ọ̀tọ̀ mọ́tò mi ń ọ̀tọ̀ mọ́tò mi ń ọ̀tọ̀ mọ́tò mi ń ọ̀tọ̀ ẹni tó yèrèpè ní yèrèpè gbọ̀n lù yèpè ayé ọmọ gbọ̀n lọ́tà yín. Yorùbá Dùn Online TV ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí lórí YouTube yín. wọ́n dùn láwọn fi gbé yín. ó ní machine. lásìkò gbà náà. lásìkò gbà náà. machine tuntun. títún ní nǹkan tó ṣe ni pé ó kọ́ àwọn ọmọ ẹ̀. àwọn ọmọ ẹ̀ tó ti dàgbà ó kọ́ wọn dáadáa. ẹ bá mọ gun máa ń ṣe inú yẹn mọ ọdún lẹ́mọ rẹ́rìn. Màmá kí ni jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn àgbàlagbà àtijọ́ tó bá wò wọ́n á lè jẹ́ kán rántí ìgbà àgbà yẹn lásìkò ìgbà yẹn wọ́n á lè jẹ́ kán lè rántí. lórí ọ̀rọ̀ omi tá à ń sọ màmá èmi náà ti rí omi gẹ́gẹ́ bí omi alálùbáríkà. omi gidi ni tí ò bá ṣomi gidi lómi bí àwọn ọ̀rẹ́ ṣe àwa ìsòbù kì í ṣe o a kì í fi odò ṣe àtàn. ṣùgbọ́n àwọn Yorùbá máa ń fi odò ṣe àtàn omi ìwáṣọ omi tó dáa wọ́n máa rò dọ̀tí wọ́n máa rò dọ̀tí sínú ẹ̀. kò jẹ́ kó rí bẹ́ẹ̀. wọ́n máa rò dọ̀tí sínú ẹ̀. ṣùgbọ́n tómi bá ti kú ọmọ ẹ̀kọ́ tómi ńlá ń ṣe. àwa gbá gbogbo ìdọ̀tí yẹn o àwa gbá gbogbo ẹ̀ sókè. ìdọ̀tí tó wọ́n dà sí yẹn tómi bá kú gbogbo ìdọ̀tí tó wà ní odò yẹn omi yẹn wá kó gbogbo ẹ̀ a kò sí òkè fún wọn. ó ṣe ń ṣe nìyẹn.
Ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ àwọn èèyàn mo fẹ́ kẹ́ ẹ dá mi lóhùn. Gbogbo wa nígbàgbọ́ wípé tí odò kan bá sàn wọ́n ní yóò sàn lọ sínú òkun. Odò gbogbo omi wọ́n nínú òkun ní lọ. Níbo ni omi inú òkun lọ tiẹ̀? Ìbéèrè tí ò lè yá àwọn èèyàn ni. Torí wọ́n ní odò irú odò eléyìí tí wọ́n ní yóò sàn lọ sínú òkun. Níbi tó tún lọ. Níbo wà ní odò omi tó wà ó ti òkun gẹ́gẹ́ níbo wà lòkun sàn lọ. Ìyẹn náà ni ò wáyé. Kí tó ju gbogbo agbára èèyàn lọ nìyẹn. Ó kí wa níbikíbi tá a bá wà. Ẹ rí pé màmá yìí ọ̀rẹ́ wa ni màmá yìí o. Ọ̀rẹ́ wa ni. Ẹ jẹ́ ká mú màmá yìí gẹ́gẹ́ bí ọ̀rẹ́ wa. Torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwádìí sì pọ̀ tí màá wádìí látẹnu màmá yìí. Màmá tẹ́ bá wò dáadáa. Ṣó níṣẹ̀ṣe yín lẹ́yìn láti ilẹ̀ àbẹ́ ìpín ṣó níṣẹ̀ṣe? Pé. Ṣé kí ni ẹ̀sìn yín gan láti ilẹ̀? Ẹ̀sìn mi ni ṣọ́ọ̀ṣì náà ni mò ń lọ. Ṣọ́ọ̀ṣì ni mò ń lọ. Láti kékeré. Láti kékeré. Ní bàbá yín mojú yín mọ̀. Ẹ kì í ṣe àwọn tó ń ṣe àwọn. A ṣe ìgbè. Mọ́mì mi ò ṣe ìgbè. Dáàdì mi ò ṣe ìgbè. Ṣọ́ọ̀ṣì là ń lọ. Láti kékeré yín. Láti kékeré mi. Òun náà ni mo ṣe ń lọ títí di ìsinyìí. Ṣùgbọ́n mo wá rí ọmọ yìí pé ẹni tí ó nínú tó ṣe kinní tó bá pẹran bẹ̀yẹn mo máa ń jẹ́. Torí pé ó ṣe ọmọ tó nínú gidi. Mo ń wo gbogbo ìwà ẹ̀ tó bá pẹran bẹ̀yẹn mo máa ń jẹ́. Ìgbà tó kọ́kọ́ wá tẹ́lẹ̀ gan béèrè lọ́wọ́ ẹ̀. Ṣùgbọ́n ìgbà tí mo wá wo ìwà ẹ̀ tí mo wá rí i pé ó nínú fífún ni tó bá pẹran bẹ̀yẹn mo ń jẹ́ àdẹ́ mo ń lọ ṣọ́ọ̀ṣì. Lọ́wọ́ ẹ jẹ́ ká padà sórí ọ̀rọ̀ oúnjẹ kálẹ̀. Kúkúrú yín bó lẹ ṣe máa ń ṣe. Ṣé rí kúkúrú bó ṣe rí báyìí tí n bá ti sùn màá kọ́kọ́ dà sómi àwa rẹ̀ tó bá ti rẹ̀ màá wá ṣe bí mo ṣe ṣe yìí màá wá lọ wá igi màá wá kóná sí ní ìsàlẹ̀ màá wá kó kúkúrú yẹn sókè ká tó rí bí ijọ́ 3 sí 4 gbogbo àti gbẹ dáadáa ó ti dé jẹ. But àwọn kan máa ń sá kúkúrú sórí iná. Sẹ́yìn náà máa sá ti sórí iná. tẹ́ bá lẹ́ẹ̀kì àti sá sórí iná bó ṣe wà yìí kì í sórí iná tí n bá bó ṣe wà yìí tí n bá gbé lọ ìdí ẹ̀rọ ní ti ọmọ mi ní gáràjì bí a wá bá mi lọ tó bá ti lọ a wá dín àkọ́kọ́ sa a wá gbẹ a wá yan yíyan lẹ́yìn kálẹ̀ máa ń pè ní dídín. tó bá ti yan wọ́n tún wá kó sẹ́ẹ̀rọ wọ́n ti yan o wọ́n tún wá kó sẹ́ẹ̀rọ padà ẹ̀rọ yẹn tó wá lọ a ti da kúkúrú gidi nìyẹn. Màmá kúkúrú eléyìí ṣe báyìí kò tí ì ṣe jẹ báyìí. Irọ́ o kò tí ì gbẹ eléyìí báyìí tá bá kó síná lónìí sí ọ̀la á ṣe jẹ àjọ àjẹ bẹ́ẹ̀ ṣùgbọ́n eléyìí tó ń sọ yìí báyìí ni wọ́n máa ń sá sóòrùn. Màmá mo bọ̀ wá gba kúkúrú yìí lọ́wọ́ yín màá fún yín lówó torí mo fẹ́ sẹ́ǹdì àwọn kúkúrú yìí lọ sílùú òyìnbó ṣó ṣeé ṣe. ó ṣeé ṣe náà. tí máa ń bá yín pé ẹ má bá mi ṣe kúkúrú fún àwọn èèyàn. ṣé kò ní fọ́ títí kó tún débi tó ń lọ. rárá báyìí la ṣe máa ṣe màmá kò lè fọ́. Nǹkan tó ṣẹlẹ̀ ní pé a ní gbé odidi rẹ̀ lọ báyìí àwa ẹ bá wa jọ torí ó yàtọ̀ sí kúkúrú tí wọ́n ń yọ abọ́ sí tí wọ́n ń tà ó yàtọ̀ síra wọn eléyìí kí lẹ́nu yàtọ̀ àwọn oúnjẹ yìí kí ni àǹfààní tó ṣe fún yín. tó bá jẹ eléyìí ní àǹfààní eléyìí dáa ju gàrí lọ. bí ti báwo. ó máa dáa nínú ju gàrí lọ èmi ni mo à ń jẹ méjèèjì náà àmọ́ bó ṣe rí. òun lẹ ti ń jẹ láti kékeré. mo máa ń jẹ eléyìí mo máa ń jẹ gàrí náà ṣùgbọ́n mo rí i pé eléyìí ó máa ń dá nínú ju gàrí lọ. Ilé òkè lókúta. Ara òkú túnbọ̀ ló ti fẹ́ràn òkúta. Ọbẹ̀ wo lẹ àfi jẹ bẹ́ẹ̀ yẹn. Ó lè ṣe ẹbẹ̀ ẹ̀fọ́. Ó dẹ̀ lè ṣe ilá. Tá bá gbé márígbó sí ńkọ́. Márígbó náà dáa. Kí lẹ mọ̀ nípa márígbó. Márígbó. Kúkúrú dùn lọ́bẹ̀ lá tá a bá mú jẹ. Wà wá fi ẹja tó dáa wà wá fi ẹja tó dáa wà fi sè. Ó lẹ ti ń jẹ láti bẹ̀rẹ̀ ẹ̀yin ò kì í bá wọn jẹ indomie. Indomie àwọn ọmọ ló ń jẹ indomie. Oúnjẹ yẹn ṣé àwọn kinní máa ń jẹ oúnjẹ yìí ni. Àwọn dẹ́tà. Àwọn dẹ́tà tó gbé ń bí ló máa ń jẹ àwọn dẹ́tà tó tún jẹ ó ní bí wọ́n ṣe ń ṣe ìyẹn dẹ́tà ṣáàdì imú àtàwọn mọ́mì mi òkú àlẹ̀ ó bí àròkò ìwọ̀n yẹn fùfú ni wọ́n máa ń fi tí wọ́n ṣe. Màmá ẹ fèdè yín kí gbogbo àwọn dẹ́tà ẹ kí wọn. Kí àwọn dẹ́tà. Ẹ kí wọn pé wọ́n kó àsìkò yìí o iṣẹ́ wọn mọ̀ lọ déédéé o níbikíbi tó lúkálùkù báwọn ẹ kí wọn. Ok ọ̀gànà bí ọkọ̀ wáyé kó ìyọ̀bẹ̀ ráàsì ẹ̀ náà. Ọ̀wáyé kó ìyọ̀bẹ̀ ráàsì ọ̀gànà bí ọkọ̀ wá wá ufomadi akọ̀ wá ọ̀gànà mbùdí akọ̀ wá irú wá eru wá vọ̀bì yọ kí wọ́n bọ̀ mẹ́rin rẹ̀ ọkọ̀ wá náà eru méje vọ̀bì ọ̀gàgà Jésù. Ẹ sọ lóyìnbó.
ẹ sọ lóyìnbó. All of una when they look me since, I say God go dey bless una. For una work, on everything, God go dey bless una by the power of God. Ẹ kọrin bẹ́tà kan káwọn yẹn kẹ́kọ̀ọ́ lára yìí. Wele nuwe gogo, wele nuwe gogo we biko. Inya famare gba we biko. Wele nuwe gogo imonyo. Wele nuwe pabo geneme o. Imoni mo wele nuwe gogo. Mama, ọ̀gẹ̀nẹ̀ ewé Iye Ọlọ́run ni. Ọ̀gẹ̀nẹ̀ ẹ kọrin kan tó ní ọ̀gẹ̀nẹ̀ nínú. Ọ̀gẹ̀nẹ̀. Ọ̀gẹ̀nẹ̀ wọ̀gẹ̀nẹ̀ gẹ̀nẹ̀ òfìẹ́ ránòfìẹ́ agbádá gbúrò àparò dẹ́wẹ́ pé nìyó. Your language is very sweet. Kí ló dé? Lóòótọ́. No, I like that. Ọ̀gẹ̀nẹ̀. What's the meaning of ọ̀gẹ̀nẹ̀? God. Ọlọ́run ni. God is great. Bẹ́ẹ̀ni. Ọ̀gẹ̀nẹ̀. Mama, Delta àti Ìkálẹ̀, you have the same culture. Ìkálẹ̀ àti yes, wọ́n fi ìwà wọn fẹ́ jọra Ìkálẹ̀ àti Ìsòbò. Wọ́n ní tí wọ́n bá sanwó orí yín. Ìwà Ìkálẹ̀ àti Ìsòbò wọ́n fẹ́ jọra. Téèyàn bá sanwó orí, ó tí ì fẹ́ ìyàwó náà. Bí ti bò. Ìyàwó ẹ lè rìn bó ṣe wù. Ẹ tí ìyàwó tó bá sanwó orí ẹ̀ ó lè yàlè. Ṣèbí mo ń sọ látẹ̀kùn, mo ní ìyàwó tí wọ́n bá sanwó orí ẹ̀, tó bá ti fẹ́ ìyàwó wàá sanwó orí ẹ̀, wàá mọ̀ pé yes anybody ò gbọ́dọ̀ sọ̀rọ̀ sí mọ́. Ìdí ẹ̀ bá ti sanwó orí ìyàwó anybody ò gbọ́dọ̀ sọ̀rọ̀ sí mọ́. Tá bá sọ̀rọ̀ sí nǹkan kí ni ẹ ṣẹlẹ̀. Ó gbọ́dọ̀ fọwọ́ kan mú ẹ̀, wàhálà ti ṣẹlẹ̀. Ní ìyàwó tó bá ti sanwó orí ẹ̀. Tí ìyàwó yẹn bá délé tí ò bá ti sọ àwọn ọmọ ilé síkì, ó lè pa àwọn ọmọ yẹn tí ò bá tètè sọ. So delicate. Mama, obìnrin tó bá ti sọ. Tí wọ́n bá ti sanwó orí ẹ̀, tó bá ṣe ọmọ tí kò kí ń fojú síta tẹ́lẹ̀, ó lè kọ́ṣọ́ ara, ó lè ṣe dáadáa o. Ṣùgbọ́n ilé tí wọ́n bá ti sanwó orí ẹ̀ yẹn, ó ní ìbẹ̀rù gidi gan. Mama, tí wọ́n bá wá sanwó orí obìnrin, mama, mo fẹ́ kẹ́ come out. Kí gbogbo àgbáyé gbọ́ wa. Ó ní tóbìnrin yẹn bá fi lè kú, kí ni ó ṣẹlẹ̀? Wọ́n sanwó orí ẹ̀. Bí bó ni ó ṣe ṣẹlẹ̀? Ó tiẹ̀ gbọ́dọ̀ gbé lọlé. Tó bá gbé lọ sí ìlú, wọ́n á lé òun àti obìnrin yẹn padà, wọ́n á lé àti òkú yẹn padà. Màmá, ṣó ti ṣẹlẹ̀ lójú yín rí? Dáadáa. Bó lè ṣẹlẹ̀? Tó jẹ́ pé wọ́n dé ìlú wa tí wọ́n tún lé wọn padà pẹ̀lú àdá. Àwọn tó tiẹ̀ ní kí wọ́n bá wọn gbé lọ, inú igbó ni àwọn kan sá sí, tí wọ́n fi mọ́tò lẹ̀. Bíbó, kí ló ṣẹlẹ̀ síyàwó? Ìgbà tí ìyàwó ṣaláìsí ni ọkọ ọ̀dẹ̀ ṣe ojúṣe. Lọkọ yẹn bá gbókun yẹn lọ, ẹyà máa ṣàlàyé bó lè ṣẹlẹ̀. Àwọn ọ̀rẹ́ wa bá gbé lọ. Àwọn ọ̀rẹ́ rẹ̀. Àwọn ọ̀rẹ́ torí kò gbọ́dọ̀ yọjú. Àti wọ́n wá gbé lọ tí wọ́n dé ìlú, àdá ni wọ́n fi lé wọn padà. Àgàgàlú ti wa. Òkú yẹn wá ń kọ́. Òkú yẹn wọ́n kọ fún wọn, bàtí wọ́n ṣe wọ́n wá gbé òkú wọn padà. Bó lọ ṣe wá. Wọ́n wá padà lọ, wọ́n wá lọ sẹ́tù. Wọ́n wá lọ sanwó orí ẹ̀. Wọ́n wá lọ sẹ́tù gbogbo ìkan tí wọ́n bá kà fún wọn. Wọ́n wá lọ sẹ́tù. Wọ́n lè sọ pé kó kọ́ lé ibi tí wọ́n fẹ́ sí gan. Kó wọ́n tún gbé òkú yẹn padà. Màmá, ó ti ṣẹlẹ̀ tí mo ti rí rí. Wọ́n dẹ̀ mí náà dẹ̀ wọ́n ní wọ́n máa ń bá òkú ṣe wedding. Ṣé ti gbọ́ rí? Wọ́n máa kí ló ṣe rí pé òun ló jẹ́ kí wọ́n ní kéèyàn máa sanwó orí aya ẹ̀. Ẹni tó ti ṣaláìsí tó lọ sanwó orí ẹ̀ ṣe ó ti bá òkú ṣe wedding nìyẹn náà. Àbí? So òkú yẹn wọ́n ẹ̀ṣẹ̀ wà fún ní list. Ó tún lè gùn ju eléyìí tábìlì yẹn bá tiẹ̀ wà láyé tẹ́lẹ̀. Owó orí tí ọ̀sẹ̀ gbà yẹn. Torí inú á máa bí àwọn èèyàn ẹ̀. Bó ṣe rí. Kò dàbí àwa Yorùbá táàkà sáré fún ẹnìkan lóyún tó yẹ pé ó tún di ọjọ́ ní ká tó sanwó orí. Àwọn Yorùbá dànà àwọn ìlú wa wọ́n wicked àwọn ọmọ wọn fẹ́ kí wọ́n rìn ìrìn tí ò ṣe. Bíbò kí ló tẹ̀ fi sọ bẹ́ẹ̀. Kan tó jẹ́ kí n sọ bẹ́ẹ̀ ni pé tí wọ́n bá rí irú ìrìn yẹn irú ìṣẹ̀lẹ̀ yẹn bá lọ ṣẹlẹ̀ sí wọn, wọ́n máa fún ọkọ yẹn ní headache, wọ́n máa fún ní wàhálà, wọn ò ní gbà bọ̀rọ̀.
kọ̀ọ̀kan lé ní gbòkú yẹn kọ́ gbẹ̀ ló gbé lọ sí hospital kan nílùú yín kọ́ lọ. o tó bẹ́ẹ̀. tó bá ṣe ń kọ́. mo ní wọ́n máa gbàdá wọ́n fi ń lé wọn sẹ́ àdá ni wọ́n fi ń lé wọn ní ìlú ni o kí wọ́n wọ ìlú kí wọ́n gbé òkú wọ ìlú láì ṣe ojúṣe wàhálà ni. wàhálà ni. So ó di dandan kan sanwó orí ní ìlú yín. bẹ́ẹ̀ ni o. tí ò bá ti wàá sanwó orí tí ò tí ì lówó lọ tí ò fi sanwó orí nǹkan. tí ò bá ti lówó lọ́wọ́ òun náà máa múra ìyàwó yẹn gan tó bá ṣe ọmọ tí ó dúró dáadáa wọ́n lè jọ pọ̀wọ́pọ̀ kó lọ sanwó orí yẹn kó ṣàsan dáadáa. tí ò bá wá sanwó orí ìṣòro dé. ìṣòro wàhálà ni. tọmọ yẹn bá síkì nǹkan tó bá lọ kú. ọ̀nà là ń sọ yìí ọ̀nà là ń sọ yìí. ìṣòro bá tún bẹ̀rẹ̀. kò tó bẹ́ẹ̀. kò tó bẹ́ẹ̀. màmá. ṣùgbọ́n tó bá sanwó orí tó bá ṣojú ṣe dáadáa kò ní sí ìbẹ̀rù tó bẹ́ẹ̀. ìbẹ̀rù tó lè wà ní pé tí ò bá tètè ránṣẹ́ lọ pé ara ọmọ yín ò ṣe o tí wọ́n bá kàn lọ gbọ́ pé ọmọ yẹn ṣe bẹ́ẹ̀ wọ́n á sọ pé bóyá kò tọ́jú ẹ̀ ìyẹn wá yàtọ̀. wọ́n tún lè fún ní wàhálà ní ọkùnrin yẹn. ṣùgbọ́n tó bá ránṣẹ́ lọ àbí tó bá lọ pè wọ́n pé àwọn ará ọmọ ẹ ọ kó tètè gbé ọmọ yẹn wọ́n jọ lọlé wọ́n lọ tọ́jú ẹ̀. ìyẹn tó wá ṣe. màmá àwọn dẹ́tà máa ń dàgbà dáadáa. àwọn dẹ́tà. wọ́n ń dàgbà. wọ́n máa ń dàgbà mo ní tó lo 150 mo ní tó lo 110 mo ní tó lo 120. ìyá ń lè mi gan kan ìyá ń lè mi ti dàgbà dáadáa báyìí sọ fún ẹ pé àwa mẹ́ta ni ìyá ń lè mi ti dàgbà o. yóò tó èjì wo. ó ti dàgbà ó ti wọ nǹkan bí 1.5 ṣá kí n kàn sọ bẹ́ẹ̀. ó sì wà. ó wà dẹ́tà náà ó wà ní Ugele. Èrèlè. Ugele. gbogbo wọn wà nílé. gbogbo ti wà nílé. Ugele ni. ọmọbìnrin kan tiẹ̀ pè mí ilé tí mo bí ilé tí mo ní ẹsẹ̀ ní ó pè mí ó lóun lọ ti ìyá o ìyẹn ìyá ń lè mi yẹn ó ló fẹ́ kí mi o kò tí ì jújọ́ mẹ́rin gan ó ṣáà kí mi ó pè mí ó kí mi ó béèrè àwọn ọmọ ìyẹn ìyá ń lè mi. ìyá yẹn sì ń sọ̀rọ̀. ìyẹn ìyá ń lè mi àgbà ó wà náà. so ẹ máa ń dàgbà ní dẹ́tà. a ń dàgbà náà. a ń dàgbà náà. àwọn nǹkan wo lẹ ń jẹ. orí ọ̀fẹ́ Ọlọ́run náà ni. àwọn nǹkan wo lẹ ń jẹ ní dẹ́tà tí mo lè dàgbà. mi ì jẹ kan mi ì ju irú ẹ̀bà gan ni mo máa ń jẹ jù mo ń jẹ̀bà mo ń jẹ púpurú yìí. tí n bá tún ṣèǹjì ìjẹ mi á ṣe ráìsì. mama ẹlẹ́tì wọ 80 years. yes. bẹ́ẹ̀ ṣe ra orí. ẹ máa ń lọ sọ́sítù. mi ì lọ hospital o. ẹ ní BP. hospital. ẹ ní BP. mi ì lọ hospital o. ṣé ẹ mọ̀ nǹkan tó ń pè ní fọ̀pá BP. ẹ mọ̀ nǹkan tó ń pè ní fọ̀pá BP. ẹ mọ̀. mi mọ̀ kíní kan tó kàn ń ṣe mí ni pé báyìí o orí á máa fọ́ mi láràárọ̀ á máa fọ́ mi ṣùgbọ́n mi wá tí n bá ti mú oògùn tábìlẹ̀tì oògùn orí tí n bá ti mú oògùn orí tí n bá ti lò ó tó lọ nìyẹn. mo lè ní kí wọ́n lọ ra booster fún mi. ọ̀tán ilẹ̀ ti lé ní 80 years. I like so gbogbo ìgbà tẹ pé 60 ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn bá ti pé 60 báyìí wọ́n á ti ní ìfọ̀pá wọ́n á ní wọ́n ní ìfọ̀pá yìí òpin ní ti. orí yẹn ni problem. nígbà tẹ dàgbà yìí ọmọ mórí fọ́lẹ̀. kò tí ì pẹ́ gan tó ti ń ṣe mí wọ́n wá ní bóyá wọ́n ní kì í ṣe orí yẹn àna mi kan wá sọ pé orí yẹn tí mo ní ń fọ́ mi ó ní ó dà pé ó ní kinní kan tó tún wà lára mi pé orí yẹn ló kàn forí yẹn ṣe kinní mo ní orí ló máa fọ́ mi. ìbálòpọ̀ láyé ìgbà yẹn kò dàbí àsìkò yìí tọkùnrin ọmọ bá obìnrin lò pọ̀ látẹ̀yìn sórí bẹ́ẹ̀ láyé àtijọ́. ó rí bẹ́ẹ̀ náà. láyé àtijọ́ tọkùnrin ọmọ bóbìnrin lò pọ̀ látẹ̀yìn. irọ́ o dọ́gì. irọ́. kò sí pé ìyẹn ò tiẹ̀ sí mi rí yẹn. lásìkò sìn mo ní mi rí yẹn. tí ọkùnrin ọba bá obìnrin ṣe dọ́gì ọkọ obìnrin ò ní balẹ̀. Olúwa. ẹ náà ṣé ìtì gbọ́ rí ni. obìnrin ọba jẹ́ kó yí ọkọ òṣùwọ̀n tọ́ba tí bó ṣe dọ́gì. àárín yẹn àwa àgbà orí yẹn o bóyá àwọn ọmọ àsìkò yìí o mi lè sọ o. ìbálòpọ̀ tó ń pè ní dọ́gì ni wípé bájá ṣe máa ń bá ara wọn lò pọ̀ látọ̀yìn náà ń pè ní dọ́gì style. tọkọtaya àbí. ìyàwó kọ ìdí báyìí sí ọkọ ọkọ wa gbà sí látẹ̀yìn. irọ́ àwọn àgbà ọ̀ṣẹ́ yẹn o ẹ tún lè béèrè lọ́wọ́ àgbàlagbà mi
kò sí irú ìyẹn lásìkò gbà náà. kò sí irú ìyẹn. ṣùgbọ́n lásìkò mọ̀mọ́ gbogbo ẹ̀ ló wà. wọ́n tó ní sísọ style wà. gbogbo style ló wà. tá bá ka oríṣiríṣi ìbálòpọ̀ tí wọ́n fi ń bára wọn lòpọ̀ lásìkò yìí mọ̀mọ́ tí bá kà á ó lé ní ọ̀fẹ́ lé ní 30. Olúwa wọn máa ṣe kò yí. wọ́n tún bára wọn sùn nínú omi. wọ́n wà nínú odò ọkọ àti ìyàwó ọmọ bára wọn sùn. inú odò. ẹ̀rí. kò rí bẹ́ẹ̀ láti jọ. níbo níbo kò rí bẹ́ẹ̀ o. lásìkò yìí mọ̀mọ́ lásìkò yìí tẹ́ ẹ̀ bá bá obìnrin sùn dáadáa bí ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin lọ́sẹ̀ tàbí ẹ̀márùn ọkùnrin ò ní balẹ̀ láti jọ nǹkan. àtijọ́ kí ló kan obìnrin ìṣẹ́jọ́ tó bá wà náà ni. ìjọ tó bá wà náà ni kí n tó yá pé ọyá. níbo. kò sí dọ́gí style. àmọ́ kó tó ń jẹ́ yẹn. gbogbo nǹkan ti wá dàrú. ó ti dàrú ẹ rí pé ayé ti change ni gbogbo nǹkan dàrú. bó ni magi jíjẹ lásìkò gbà náà. kò sí magi o. bó ni ẹ ṣe mọ́ ṣe. kò sí magi ọbẹ̀ dẹ̀ ń dùn. bó ni ẹ ṣe ṣe. magi ayé ọjọ́ wo ni magi wá. a lè lo edé edé lè wà nínú ọbẹ̀ yẹn edé a lè lo edé ká tó kó edé sí ká fẹ́ já sí ọbẹ̀ á dẹ̀ dùn. ṣùgbọ́n àsìkò báyìí magi ti wá ba gbogbo nǹkan téèyàn bá ti fi magi sọ́bẹ̀ gan báyìí kò kí ń dùn mọ́. ṣé mo ń jẹ magi báyìí mọ́ mọ́. mo ń jẹ náà. kí ló tẹ́ tún fi ń jẹ. mo dẹ̀ ń jẹ́ ògbà tí wọ́n àwọn ọmọ mi bá ṣe mọ̀ ń jẹ. mo ń jẹ ṣùgbọ́n àsìkò yẹn ọbẹ̀ kan wà tí wọ́n ń pè ní ọbẹ̀ òwúrì ọbẹ̀ ṣòbò. bó lọ ṣe ṣe. ọbẹ̀ ṣòbò yẹn a máa fi kán sí a máa fi epo sí. ẹ fi kán sí. a fi epo sí. potassium permanganate. kán a máa fi kán sí a fi epo sí a fẹja tó dáa kò sẹ́ja mọ́ gan a fẹja tó dáa sí ọbẹ̀ yẹn a wá sè é tó bá ṣe starch ni wọ́n ṣe sí starch ni wọ́n fi ń jẹ jù a wá jí starch yẹn ṣebí a máa starch. mo starch ó máa ń fà báyìí. ó máa ń fà. starch yẹn mo ti jẹ́ rí mi láìkí ẹ̀. starch dáa. starch yẹn ó dàbí rọ́bà lẹ́yìn ọ̀nà fún mi. ó mọ̀ ọ́ jẹ nìyẹn. mo ti rí wọ́n jẹ́ níbì kan níbẹ̀ yẹn. starch dáa a tún fi iṣu jẹ a ní gún iṣu yẹn o a máa fi gún ọbẹ̀ yẹn a fi máa kó jẹ. ọbẹ̀ gidi ni ọbẹ̀ dẹ́ta nìyẹn. tó o bá béèrè pé ọbẹ̀ dẹ́ta wọ́n sọ fún ẹ pé òwúrì àmì èdè ọbẹ̀ méjì tá ní nìyẹn. ọbẹ̀ méjì tẹ́ ní nìyẹn ní dẹ́ta mo mọ̀ ẹ bá fà wò ó ní gbogbo ìgbà náà tóbìnrin bá lóyún mo lè máa ń gbé e lọ. tóbìnrin bá lóyún nígbà yẹn ilé àgbẹ̀bí lè wà a lè lọ ilé àgbẹ̀bí èmi mo lọ hospital tèmi o ṣùgbọ́n àwọn kan máa lọ ilé àgbẹ̀bí ṣùgbọ́n irú mọ́mì mi tó bí mi òun àti dáàdì mi lè wà nílé báyìí tí mọ́mì mi bá lóyún tó bá fẹ́ bímọ dáàdì mi òun ẹ̀ kúkúkú àkàngbọ́ ọmọ tó ń kígbe wọn náà kàn dìde lẹ́ẹ̀bà gbégbá náà wá yí ọ pé mọ́mì mi ti bímọ dáàdì mi nìkan ló dúró bí mọ́mì mi kó tún bí gbogbo àwọn ọmọ ẹ̀. torí mo rántí ijọ́ tí wọ́n bí abúdù ọmọ kan wà tán pé làbúdù nílùú wa. ìyá rẹ̀ ní mo fẹ́ yàgbẹ́ o wọ́n yàgbẹ́ ẹ̀gbọ́n mi ní ẹ̀ǹso bí tẹ́ ti yàgbẹ́ dábàá lọ ọgbọ́ pọ̀ lọ́mọ́kàn bọ́ọ̀lẹ̀ ó ti bọ́ọ̀lẹ̀ ẹ ṣe tàṣìkò wo ẹ̀ṣẹ̀ náà pọ̀ ẹ ṣe tàṣìkò yìí àfi tá a bá lọ hospital àfi tá a bá ṣe léyìí a náwó àsìkò yẹn yàtọ̀ sí àsìkò yìí o àsìkò yẹn tó a lè rí obìnrin tó lọ sóko gan kí wọ́n ní ó mà ti bímọ wọ́n á dẹ̀ faṣọ ráàpù ọmọ yẹn wọ́n á dẹ̀ gbé wá sílé kò dẹ̀ sí kan táṣọ ọmọ yẹn kan táṣe ìyá yẹn ní àsìkò yẹn. lásìkò gbà náà ṣùgbọ́n lábẹ́kú pọ̀ ń gbà náà. wọ́n bí náà. wọ́n láwọn bí àbẹ́kú. wọ́n máa bí. àwọn dẹ́tà máa ń bímọ tó máa ń pọ̀ gan kí ló dé. ẹ bá bínú màmá kó mo sọ bẹ́ẹ̀ mo ní dẹ́tà tó bí wọ́n bí 9 wọ́n bí 10 kí ló dé. bẹ́ẹ̀ni Ọlọ́run ló fún wọn ó ṣàgbára. ìgbẹ́ lásìkò sí ṣé yẹn lè ṣe dẹ́tà lè ṣe. ọ̀dà o àsìkò yìí a lè rí ẹni tó lè bí o ṣùgbọ́n kò wọ́pọ̀ àwọn ọmọ àsìkò yìí
tí wọ́n bá ti bí ọmọ méjì mẹ́ta wọn ni ó ti tó. náà ló ti tó. Bọ̀ kí ni ìgbàgbọ́ yín, kí ni ìgbàgbọ́ ẹ̀yin àgbàlagbà láyé ìgbà yẹn tẹ́ mọ́ fi bímọ tó pọ̀? Tó a fi bímọ tó pọ̀ nígbà yẹn. Tó mọ̀ pé kò sí nǹkan tó ń le nígbà yẹn, ìjíjẹ wà. Ṣùgbọ́n àsìkò yẹn o, àwọn kan wà tó jẹ́ pé àwọn ọmọ wọn ò kọ́ skul, wọn ò kọ́ òwe bí tàwọn àsìkò yìí. Àwọn kan wà tó jẹ́ pé ọmọ méjì péré ni wọ́n bí, wọ́n dẹ̀ láìkì àti kọ́ àwọn ọmọ yẹn. Ṣé rí bẹ́ẹ̀ yẹn? Ṣùgbọ́n àsìkò yẹn náà, owó skul ò wọ́n o. Bí tàsìkò yìí. Wọ́n bá bí ọmọ bẹ̀rẹ̀ tí wọ́n bá fẹ́ lọ sí skul wọn á lọ. Nígbà yẹn, torí owó skul ò wọ́n, ìwé ò wọ́n, tọ́rọ́tọ́rọ́ ni ìwé. Skul wo lẹ lọ? Ṣé lọ skul? Ọ̀rẹ́ náà ni mo ti lọ skul, mo lọ́nà. Bó lẹ ṣe lọ? Catholic níbí ni mo lọ. Primary school. Primary school ni mo lọ. Kò sí, ṣé private school wà ńgbà yẹn? Private ò sí o. Bó lẹ ṣe máa ń sáré kẹ́ fọ́ọ̀kan etí ni? Gọ́ọ̀mẹ̀ntì ni wọ́n ní ká fọwọ́ kan etí. Ọmọ tọ́wọ́ ẹ̀ bá ti kan etí. A ní ká yín náà fọwọ́ kan etí gbà náà. Ẹni tí ọmọ tọ́wọ́ ẹ̀ bá ti kan etí báyìí, wọ́n á gbà. Ọmọ tọ́wọ́ tó kù díẹ̀ kó kàn, wọ́n ní kó máa padà lọlé, tó bá ti kan etí kó máa bọ̀. Wọ́n ṣe ṣe nìyẹn. Ọmọ kékeré tọ́wọ́ rẹ̀ bá ti kan etí. Etí yẹn á padà, wọ́n á dá padà. Bí ọmọ ọdún mélòó ni? Bí ọmọ ọdún bíi 7 àbí 8 náà. Tọ́wọ́ ọmọ ọdún 7 ọba kan etí wọ́n ní kó máa lọlé. Wọ́n ní kó máa lọlé. Ṣùgbọ́n ilé tọ́wọ́ ẹ̀ bá kan etí. Ọmọ ọdún 10 ńkọ́ bọ́wọ́ rẹ̀ ọba kan etí náà ńkọ́? Ọmọ ọdún 10 ó yẹ kó ti. Tọ́wọ́ ọmọ ọdún 10 ọba kan etí ńkọ́? Á padà náà ni. Á padà lọ sílé. Torí ọgbọ́dọ̀ ṣe ráyè. Ọgbọ́n yẹn ni wọ́n fi ń wọ̀n nígbà yẹn. Àwọn wo ni àwọn ọ̀gá yín tẹ̀lé ọ̀nà tí ń gbà náà? Ó ti pẹ́. Tó jẹ́ àwọn òyìnbó kọ́ yín? Ǹdọ́ o, àwọn èèyàn dúdú náà ni. Lọkọ̀ yín tọ́jú àwọn ọ̀gá. Àwọn èèyàn dúdú náà ni. Ọ̀pọ̀lọpọ̀ wọn ti kú tán. Ó ti pẹ́. Àgbàlagbà náà làwọn ọ̀gá yẹn ń gbà yẹn. Wọ́n ti dàgbà. Mẹ́wàá mọ́ lọ sí skul. Bó lẹ ṣe mọ́ ń kọrin gbà náà? Kò dàbí ayé òsì, bó lẹ ṣe mọ́ ń kọrin wo lẹ máa ń kọ́ gbà ìjàmbá dé skul? Mo ti gbàgbé gbogbo. Tí sàmúdé mo wá jẹ gbá tèlú ràn mí lọ́wọ́ o, kò sí gbogbo yẹ kó ojú dúdú gbogbo báyìí. Ojú dúdú nígbà yẹn. Ojú dúdú nígbà yẹn, àsìkò yìí. Ojú dúdú. Gbogbo ìgbà yẹn kò sí pé bóyá pé ẹnìkan ń fi fóònù kan lé kiri. Fóònù níbo? Àtìgbà tí fóònù gan ti wà láyé ni gbogbo kan ti wá. Ó ti wá bàjẹ́ tán. Tá a bá fẹ́ lọlé tẹ́lẹ̀, wàá wá owó ilé, wàá ṣe gbogbo ẹ̀. Ṣùgbọ́n báyìí tó bá fẹ́ pè báyìí níbi tó jókòó yìí, wàá pè. Ẹ̀dẹ̀ máa sọ̀rọ̀ bíi pé ẹjọ́ ń ríra. Ẹ rí i pé ìyàtọ̀ ti wà ń bẹ̀. Kò sí ìyẹn látijọ́. Kò sí ìyẹn látijọ́ náà. Níbo lo ti fẹ́ rí? Ẹ máa lọ sí Èkó. Èkó. Kí lẹ fẹ́ lọ sílé? Èkó dàbí ìlú òyìnbó ni. Èkó dàbí ìlú òyìnbó gbà yẹn ni. Bẹ́ẹ̀ ni o. Ẹ̀kan ẹ máa jẹ ráìsì dáadáa gbà náà. À ń jẹ ráìsì. Ọjọ́ ọdún la máa jẹ ráìsì. Àsìkò ọdún. Àsìkò ọdún tá a bá fẹ́ ṣe ọdún yẹn, a máa yọ̀ pé a fẹ́ jẹ ráìsì o. Àsìkò ọdún la máa jẹ ráìsì. Níbo ló ti fẹ́ rí ráìsì nígbà yẹn? Ráìsì ò dẹ̀ wọ́n. Kí ló tẹ̀ fi àjẹ́ ń gbà yẹn? Ẹ̀bà ti wà, púpùrú ti wà, iṣu ti wà. Ẹ̀bà ti wà, púpùrú ti wà. Iṣu náà wà. So ráìsì jíjẹ gbà náà ẹ̀ka kó nǹkan tó le. Wọ́n ń ta lórí gbàngbò ìgbà yẹn tẹ́lẹ̀ ọmọ ẹjẹ́ lọ́dọ̀ olóúnjẹ. Níbo? Tí wọ́n bá tiẹ̀ ta gan lórí igbá tó dẹ̀ ti yó, oníwò wọn yẹn mọ̀ náà. Ṣé ìyá àti ọkọ yín ò kì í já ń gbà náà ni? Èmi àtọkọ mi ò já o. Èmi ò já o. Ìgbà kan tá a jà tí mo bínú wọn léwọ́dẹ̀ wá bẹ̀ mí padà àti ìgbà yẹn bí. Kí ló fàjà gbà náà? Àwọn èèyàn fẹ́ kẹ́kọ̀ọ́ lára yín, kí ló fàjà gbà náà? Kò sí ọgbọ́n kéèyàn wà nílé ká má jà náà. Kò sí ọgbọ́n. Bóyá ó ní kí n wá lọ bá àwọn òṣìṣẹ́ kan lọ́jọ́ yẹn o, bóyá ó ní mo pẹ́. Lóko. Ó dà pé ó ní mo pẹ́ ló da ìjà wa nígbà yẹn, mo wá bínú wá sọ̀rọ̀ ẹ̀ ń bí. Ẹ wá bínú wá sọ́dọ̀ àwọn òbí yín. Kí á lọ àwọn òbí yín sọ. Kójú tún mọ́ dáàdì mi ní kí n jókòó. Ní wọ́n máa wá. Tí wọ́n bá dẹ̀ wá, ó ní kí n jókòó torí dáàdì mi stubborn díẹ̀.
ìrọ̀lẹ́ ọjọ́ yẹn ni ìyáálé mi ló kọ́kọ́ wá. ìyáálé yín gan ló wá. Ló kọ́kọ́ wá. ìyáálé mọ̀ ló wá. O ìyáálé mi ló kọ́kọ́ wá. gbà tó dé kí ló wá sọ. gbà tó wá dé dáàdì mi wá ní kó lọ pé. ẹ sọ ní èdè yín. ó ní kó lọ pé ẹ fi èdè yín sọ bó ṣe sọ ó yá. ọ̀kẹ́rẹ́ mi wọ́n jẹ̀rẹ̀ mi fọ́ ṣàbẹ̀wò wọ̀. ìyọ̀wò mi ọ̀pá kò kọ́ yẹ rere ó sì mẹ́kọ́ rárọ̀ rírì ló rírì yà rere òré sọ ṣàárọ̀ rẹ̀. ẹ yẹ wá sọ ní Yorùbá. ṣe rí báyìí yẹn ṣe rí iṣẹ́ tó ń gbé. ẹ wá sọ ní Yorùbá mọ̀ nǹkan yín. ìgbà tí a wá ní ìjà yẹn tí mo wá sá wálé ń bí ni ìyáálé mi wá ní ìrọ̀lẹ́ ọjọ́ yẹn dáàdì mi wá ní wọ́n á rí ọkọ ẹ̀ kó tó fi ọmọ ẹ̀ lẹ̀ ni ìyáálé mi wá padà wá lọ bá ọkọ wa ló ṣẹ̀ṣẹ̀ wá tí wọ́n wá parí ìjà yẹn kí wọ́n tó mú mi padà àti ìgbà yẹn ṣá o mi ṣe mọ́ mo ní ìgbà tí mo sá wá tó jẹ́ pé wọ́n tó fi mí lẹ̀ fún wọn yẹn kò sí ìjà tá a jà. èrò ọkàn tẹ̀yìn ni pé bàbá yóò ní fi yín lẹ̀. so àti ìgbà yẹn mo ní kò sí ìjà tí mo máa jà báyìí tí màá fi sá wá sí ilé àti ìgbà yẹn mi sá wálé mọ́. tẹ bá wá jà kí lẹ wọ́n ṣe. tí n bá jà máa kàn tí a bá ti ṣe máa mọ́kàn kúrò lórí ẹ̀. gẹ́gẹ́ bí ọmọ kékeré obìnrin ságbàlagbà bóun ni bàbá gbé pẹ̀yẹ ṣé kọ̀ọ̀kan fẹ́ lè díẹ̀ torí ọmọ wò gẹ́gẹ́ bí ọmọ. bẹ́ẹ̀ ni nà wẹ́ ṣe mọ̀ pé Ọlọ́run ló máa ń ṣe yẹn. a jẹ́ pé ẹ lè sọ fún ọmọ yín kó fẹ́ àgbàlagbà. irọ́ níbo nígbà pé mo tiẹ̀ sọ pé tí n bá ti rí ẹni tó ní ìyàwó pé mi ì lè gbà kí ọmọ mi fẹ́. ṣé bàbá tọ́jú yín. ó tọ́jú mi ṣùgbọ́n ṣe mọ̀ pé àgbà yẹn ìkan tí wọ́n bá ti ń ṣe inú ilé mi ọmọdé ò lè tètè gbọ́ mi tiẹ̀ ní gbọ́. tàgbà yẹn ni wọ́n á jọ máa ṣe nǹkan tó yẹ kí wọ́n ṣe náà. so ń ṣe báyìí bẹ́ẹ̀ ṣe márì ẹ lè jẹ́ kọ́ ọmọ yín náà fẹ́ rú ẹ̀ ẹgbẹ́ rẹ̀ ní kò fẹ́ tó bá fẹ́ ẹgbẹ́ rẹ̀ ṣéjà ò ní máa ṣẹlẹ̀. ìjà kò sí ìgbà kan tí ìjà ò lè ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n tí ìjà bá ṣẹlẹ̀ á parí ẹ̀. torí tá a bá wò ó tá a bá gbé gègéle kí obìnrin kó fẹ́ ẹgbẹ́ rẹ̀ ìṣòro náà wà ń bẹ. ó fẹ́ ẹgbẹ́ ẹ̀. torí wípé bí ìgbà tí òye lè má ti jọ yí ẹ méjèèjì gbàgbòsì ọdẹ wà ṣùgbọ́n tóbìnrin bá fẹ́ ẹni tó jù lọ ilẹ̀ rí sí tó jù lọ dáadáa tó jù lọ tó sì jẹ́ ẹni tó ní làákàyè. ó máa ń tẹ obìnrin yẹn lọ́rùn ó máa ń tẹ lọ́rùn kì í ṣe pé bóyá kò kí ń tẹ lọ́rùn ṣùgbọ́n pé ó ti ní ìyàwó ni mo sọ tó bá ti ní ìyàwó mi láìkì ẹ̀ tó bá ti ẹ̀ dàgbà tí ò bá ní ìyàwó sínú ilé ó tó dà aráyè tọ́jú ọmọ yẹn dáadáa. màmá ẹ bá wa kí gbogbo àwọn dẹ́tà ẹ fèdè yẹ kí wọn. ikú mẹ́wàá kó bíró wàá kó bíró wẹ́wẹ́ oúnjẹ rẹ̀ ráàsì ẹ̀yọ́ gẹ́gẹ́ bí ọkọ̀ wa èlùwọ́ wàá fọ̀ bíyọ̀ bẹ̀mẹ́lẹ̀ rẹ̀ kò wá náà tí ó yà kọ̀kọ̀ bẹ́ẹ̀ fọ̀ bíyọ̀ gàgà Jésù. kí lè kẹtẹ sọ ní Yorùbá ajaga meso kí lè sọ Yorùbá. mo ní Ọlọ́run á tọ́jú gbogbo wọn tó ń wò mí látẹ̀kan. Àmín. mo ní wọ́n wà pẹ̀lú àlàáfíà pẹ̀lú àwọn ọmọ. mo ní bí mo ṣe ń gbàdúrà nǹkan tó dáa fún wọn mo ní nǹkan tó dáa náà ló máa kàn mí lára lórúkọ Jésù. Àmín. ó kí yín o níbikíbi tí ẹ bá wà mo rí pé ẹ ti gbádùn màmá dẹ́ta ẹ ti gbádùn nǹkan tí wọ́n sọ màmá sọ̀rọ̀ dáadáa wọ́n fi ọ̀gẹ̀nẹ̀ màmá fi sọ̀rọ̀ so ó múnú mi dùn gan because ẹ rí wípé a ti bọ́rù àwọn nǹkan kan nípa àṣà wọn àti culture ìlú wọn àti bọ́rù ẹ̀ dáadáa ọ̀pọ̀lọpọ̀ ó ti yé wa torí ẹ̀ la fi ń sọ wípé ìṣẹ̀ṣe ò ní parun nílẹ̀ Yorùbá kádẹ̀ kẹ́kọ̀ọ́ látara àwọn àgbàlagbà ẹ̀kọ́ tó lágbára ni mo kí wá o níbikíbi tá a bá wà nílẹ̀ àti ní diaspora màmá ní kúkúrú rèé wọ́n ní kúkúrú yìí wọ́n ló dáa fún ara láti máa jẹ kẹtì tó wá fi ọbẹ̀ mọ́rígbó jẹ ọbẹ̀ ewé ta bó lẹ̀ ṣe rí sí. tó bá fi ẹja tó dáa sí ó máa dáa. ọbẹ̀ ewé ta wọ́n ní àgbo ni. wàá wá fi ẹja tó dáa sí àgbo ní ewé ta yẹn wàá fi mí sí ọbẹ̀ yẹn. àwọn ewé wo ni wọ́n lò fún ewé ta. ewé ta ó ní ewé oríṣiríṣi tí wọ́n máa ń fi sí. irú ẹ̀wọ̀n kò pọ̀ mára wọ́n fi sí. á wà òkè. o mọ mú kí bọ́ọ̀dì wà òkè. yes ẹ jẹ́ kí ẹja tó dáa kó fi sí. ewé ta mo kí wa o níbi tá a bá wà á mọ̀ ọ́n ṣe ìkànnì Yorùbá Dùn Online TV Akọ́láwọlé Aláwọ̀dé ló kọ́ mi ló ń kí gbogbo wa o pé ibikíbi tá a bá wà
ẹ jẹ́ ká ṣe dáadáa. Ṣé nípa ọ̀rọ̀ àwọn babaláwo Nàìjíríà ẹ má mọ̀ dá wọn lóhùn, ọ̀pọ̀lọpọ̀ babaláwo Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ wọn olè ni wọ́n. Ní gbogbo wọn ọ̀pọ̀lọpọ̀ wọn 419 wọ́n máa ń lu jìbìtì. bẹ́ẹ̀ ni kí ni mo sọ mo nígbà tí ẹni yìí kọ́kọ́ wá síbí mo ní ṣùgbọ́n ìgbà tí mo tún wá wo ìwà ẹ̀ mo wá ní èèyàn lọkùnrin ni mo bá súnmọ́ òun náà súnmọ́ mi ó mú mi bí ìyá ni bó ṣe wà yẹn ojú kan lè mọ́ kí ayọ̀káyọ̀ kó má sọ pé màmá gba 1000 kó fi jẹun. amọ̀dùn mọ́ wa amọ̀kùnrin máwọn ọ̀tá wa ìkànnì Yorùbá Dùn Online TV ló ń kí gbogbo. Ìṣẹ̀ṣe yàtọ̀ ilé kọ̀ọ̀kan ló sì ní ìṣẹ̀ṣe tiẹ̀ ní ìlú Oríta o ní ìlú Aláfíà mo ní tẹ́ ẹ bá débẹ̀ ẹ jẹ́ ká jọ sí wọn. Ṣàwẹ́rẹ́ lórúkọ tá à ń pè wọ Ọ̀fun, Ṣògídì lórúkọ tá à ń pè wọ Ẹ̀dọ̀, Asànmápìyè lórúkọ tá à ń pè wọ Ẹ̀mí. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta lóríta mẹ́ta pẹ̀rẹ́ wọ́n bá àwọn ìyá mi Òṣòròǹgà apanimọ̀ àgún olókìkí òru ajẹ̀dẹ̀ èèyàn mọ́ bì ẹyẹ ológo tí ṣe tíetí lójú omi ibọ́ dúdú kìjìkìjì arúmọ̀léwé ìtàkùn kìjìkìjì arúmọ̀tàgùn Ọlálọ́mí lórúkọ tá à ń pa àwọn òkú mọ́ òní bí. Aláòdé ayé mọ̀ ọ́ Aláòdé ayé mọ̀ ọ́ ọmọ sówó ọmọ sọmọ ọmọ ṣàìgbálẹ̀ ọ̀rọ̀ gbogbo bí tó wá ti dàbí pé ọwọ́ mọ́tò dé òní fẹsẹ̀ rìn bẹ́ẹ̀ tọ́ mọ́tò mi ń ọ̀tọ́ ẹni bá tọ́ka lọ ká sọ ọkọ ọmọ sọ̀tá yín ni ọkọ ọmọ sọ̀tá yín ni wọ́n ní mọ́tò mi ń ọ̀tọ̀ mọ́tò mi ń ọ̀tọ̀ mọ́tò mi ń ọ̀tọ̀ mọ́tò mi ń ọ̀tọ̀ ẹ̀ tọ́ yèrèpè ní yèrèpè gbọ́ọ̀lù yèpè ayé ọmọ gbọ́n lọ́ta yín. Yorùbá Dùn Online TV ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí lórí YouTube yín.